ṣe wọ́n Ádámà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Ádámà, Ádámà, Alilórí. Ádámà, Ádámà, Alilórí. Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Bọ́wú ẹ̀ ó pé tọ́gì ṣá ló fẹ́ bí. Ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí. Ọmọ tó máa gbogbo sí lámúniga ní. Ádámà, Ádámà, Alilórí. Ádámà, Ádámà, Alilórí. Ẹ̀gbọ́n náà ṣàlè ríro Ádámà nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí pọ̀ wá kọ̀wé fáráyé. Wọ́n sì káwọn tíra ẹ̀ tó dẹ̀ ti ṣe. Tòun lọ bá dúláwọ̀ àtìlẹ̀ funfun. Bẹ́yẹn lòun rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Ádámà, Ádámà, Alilórí. Ádámà, Ádámà, Alilórí. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù ṣòro kẹ́. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Tọ́sí jẹ́bọ̀ tún ní wọ́n tọ́lẹ̀ rí kẹ́. Ṣebí ṣe wo Ádámà lọ́lọ́run rán wá. Lẹ́ni tó fi mí máa fọ̀làjú bọ̀ kẹ́wù. Ádámà, Ádámà, Alilórí. Ádámà, Ádámà, Alilórí. Ẹni bá sọ pé yín ọdún ní ń torí. Ó lè jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́. Bẹ́yà bá sọ pé Ádámà ò rí nǹkan ṣe. Ẹ jọ̀wọ́ ẹ má bá jà ẹ má bá wí rárá. Àjẹpọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Ádámà, Ádámà, Alilórí. Ádámà, Ádámà, Alilórí. Ó tún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀ ń jọ. Níṣẹ́ lọ tí lọ nílùú nísàlẹ̀ omi. Ọmọ tó fẹ́ nú ẹ̀gà péré lórí. Tó lóhùn ò fẹ́ rú ẹ̀ nínú ìran wọn. Ó lè jọ pátá Ádámà ló rán níṣẹ́. Ádámà, Ádámà, Alilórí. Ádámà, Ádámà, Alilórí. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré. Ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún? Ẹ̀sìn bá mi pálí sùnà pé ta ló fi jọ. Bí ó sì ti Ádámà ṣó lè kéwù. Báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Sáúdí? Ádámà, Ádámà, Alilórí. Ádámà, Ádámà, Alilórí. Ọmọ kẹwò Ádámà ọpẹ́ ní kádà. Fọba tó fà bíbó là ìṣàánú wa. Bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbé ohun tó dáta. Kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mà ò bá gbàjọba. Ádámà, Ádámà, Alilórí. Ádámà, Ádámà, Alilórí. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀.
ìwẹ̀dà ní ká pẹ́ gan ká ṣe lára bó bá já sí pọ̀ rọrùn ká pẹ́ gan omi ọpọlọ máa bómi ṣọ̀tàyé lára. Adamo, Adamo, Ali lórí. Adamo, Adamo, Ali lórí. Ọlọ́run dákun máa pa Mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí Adama Adama Ali Ìlọrí. Adamo, Adamo, Ali lórí. Adamo, Adamo, Ali lórí. Ṣé ikú bí bọ́lá? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونسأل الله التوفيق والإداية والصلاة والسلام على رسولنا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين ومن بعدهم بإحسان إلى يوم الدين أما بعد adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ọpẹ́ wa ò lè kà torí pé ọba yẹn tóbi ju ọpẹ́ yòówùn tá a bá la fẹ́ dá lọ ọba yìí àyìn lógo a sì tún gbẹ fún afọlá fún torí pé òun náà lọ́ba tí ń jẹ́ Ọlọ́run gbogbo àwọn ọba tó kù wọn lè rọ́lọ́run jẹ́ àwa tara bẹ́ẹ̀ a kì í atọrọ ìkẹ́gẹ́ fún ẹni tí Ọlọ́run bá parí ìkẹ́ rẹ̀ àti ìgẹ́ rẹ̀ sí lára tí wọ́n ké bí a máa ń ṣàdúrà fún ó gbà ládàá rẹ̀ bó o bá tún ṣàdúrà fún ìwọ náà ló tún pàdánù kí wọ́n lóye dáa ní tọrọ ìkẹ́ fún ká tọrọ ìgẹ́ fún ká sì má pàdánù wọ́n wọlé apá tọrọ ìkẹ́ gẹ́ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run dákun má jẹ́ á pàdánù láéláé látara bẹ́ẹ̀ àwa tọrọ ìdẹ̀ra rẹ̀ àti yọ́nú rẹ̀ fáwọn sàhábà lẹ́yìn rẹ̀ àtàwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé oríkọ ànábì lẹ́yìn tá ànábì ti lọ táwọn náà fi wá dé lónìí Ọlọ́run bá wa kẹ́ wọn. láì ní fa ọ̀rọ̀ gùn torí pé ọkọ ní pé lónìí ó wà coincident ó kàn wá lójijì ní pé tọ́ ó yẹ ká sáré mẹ́nu bà nǹkan kan lónìí ńgbà ẹ̀kọ́ àní í ṣe lọ́jọ́ Jímọ̀ àmọ́ láì mọ̀ pé rìsálà gan ń ṣe lónìí a ti bọ́ sórí ètò ní ìsìn ká tó wá padà ní fúrabà alhamdulillah Ọlọ́run bá ti rà níyàn so kọ́lọ́n bá wa ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa so masha Allahu ta'ala a tọrọ fún Maulana Sheikh Adam Abdullahi Al-Alori Sheikh Kamaluddin Al-Hadabi wa Yusuf Al-Abuaji èèyàn ní torí pé òun kánjú ńléwẹ̀ kó wá ní nítorí bẹ́ẹ̀ ọṣẹ ń bẹ lórí ó sì wà lára kò wá ní domisi yóò wá jáde rótó ẹ̀ lè bẹ́ẹ̀ látara bí nkanjú wọn ò dá padà so nítorí ẹ̀ ní àníṣàdúrà fáwọn àtàdúrà àtọ́sí bàbá wa Yusuf Al-Abuaji ọlọ́mọba wa kẹ́ wọn bákan náà àwọn àfa wa tá ń ṣàdúrà fún Maulana Mustapha Saglulu Sanusi rahmatulahi ta'ala alayhi bàbá wa Muhsin Eyetu bàbá wa Abdulatif Amuni bàbá wa Jirgisa Akodo ọlọ́mọba wa pàwọn pọ̀ kẹ́ bàbá wa Mudirul Markazi tóní bàbá alubarika bàbá tí èèyàn máa ga lára wọn ní gbogbo ọ̀nà Ọlọ́run dákun àpadà sí ibú àpadà sí ìgbà Ọlọ́run má jẹ́ ó tọ́ sí bàbá náà láéláé wọn lápá àṣàdúrà fún wọn má jẹ́ ká burú ó tọ́ sáwa náà Ọlọ́run jẹ́ kí bàbá náà gùn lẹ́mìí kán sí lálàáfíà Ọlọ́run dákun gbogbo àrùn tí máa ń ṣẹ̀dá tí òfin ní gbádùn ayé èyí kó kéré ó tóbi rẹ̀ má jẹ́ ó ṣe wọn wọn lápá àṣàdúrà fáwọn Ọlọ́run má jẹ́ ó ṣe àwa náà lọ́la la ilaha illallah masha Allahu ta'ala láì ní fa ọ̀rọ̀ gùn ẹ̀rí pé àkọlé ọ̀rọ̀ wa yìí ni wípé ìmọ̀ fi Ọlọ́run ọba jọ ènìyàn ẹ̀rí pé ó jọ ọ̀rọ̀ tá à ń sọ lọ lọ́jọ́ Sunday lórí pé ta ni Ọlọ́run àwọn wàhábíyà ìyẹn ní part 2 eléyìí kàn já wa ni a sì fẹ́ kí wọ́n kọlura wọn láṣẹ mú yìí wá
bó tiẹ̀ já sí pé wọ́n fẹ́ fara pẹ́ra àmọ́ wọ́n tún yàtọ̀ díẹ̀. ìmáa fi ọlọ́run jọ ènìyàn òun náà ni àkídà àwọn Yahudi, ìgbàgbọ́ àwọn Júù ni. wọ́n á máa ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n fẹ́ yẹpẹrẹ ọlọ́run. pé ọlọ́run ọba yín tẹ̀ ń sìn yẹn ọba tí ó yàtọ̀ sí ènìyàn. báwo làkídà yìí náà ṣe wọnú Islam? àkídà yìí ó ká máa fọ ọlọ́run jọ ènìyàn yìí ó wà lọ́dọ̀ àwọn Yahudi, ó astaghfirullah alazim, ó wà lọ́dọ̀ àwọn kan nínú àwọn àfọ̀hún ní Sufi táwọn Salafiyya Wahhabiyya yà máa takò wọ́n lé lórí. wọ́n máa pe àkídà yẹn ní al-ittihadu wal-hulul. ittihadu wal-hulul yẹn ní ká gbà yí pé bọ́lọ́hun ò bá sí lára nǹkan yẹn ò lè sí. pé Allahu shay'un wa ghayruhu ma'dum, bó ọlọ́run ní nǹkan, gbogbo nǹkan mi yàtọ̀ sọ́lọ́run wọn lè jẹ́ nǹkan. àmọ́ bọ́lọ́run bá bọ́ sí wọn lára wọn ò di nǹkan. àwọn onítàsọ́wúfù a máa lò ó tí wọ́n máa fi béèrè lọ́dọ̀ ara wọn pé kí ló wà lọ́dọ̀ rẹ̀ yìí, tí wọ́n máa sọ pé ọlọ́run, gègé yìí ń kọ́ ọlọ́run, kíní kan yìí ọlọ́run. kí náà fẹ́ lò ń bẹ̀ ní pé bí ò bá sọ́lọ́run kan yẹn ò lè sí. ni wọ́n fi máa pè ní al-ittihadu wal-hulul, pé ọlọ́run ọba ní ń bẹ lára nǹkan. ìtumọ̀ rẹ̀ ni pé àṣẹ ọlọ́run ọba ló wà lára nǹkan. bí ò bá sáṣẹ ọlọ́run lára rẹ̀ kò lè sí nǹkan yẹn, náà ní ìtumọ̀ rẹ̀. àmọ́ gẹ́gẹ́ bó já sí pé lọ́dọ̀ àwọn oníṣúfì ń gbà mí ara àwọn tí wọ́n jẹ́ gùlátò sòfíà, àwọn aláṣejù tí wọ́n àbíùsì nǹkan yẹn. bẹ́ẹ̀ náà la rí lọ́dọ̀ àwọn tí wọ́n ń pe ogun ayé ní káfìrí. a rí àkídàtú àkídàtú tẹ̀jìzìm, ìgbàgbọ́ pé ká pe ọlọ́run ní ènìyàn. ṣọ̀pọ̀ àwọn tí bí yẹn ń sọ yí pé bọ́lọ́run ò bá sí lára nǹkan yẹn ò lè sí, pé àṣẹ ọlọ́run ń bẹ lára ẹ̀ nìyẹn, ìtumọ̀ ẹ̀ nìyẹn. so àwọn eléyìí gbà yí pé ọlọ́run ọba fúnra rẹ̀ yóò ní ara. kódà Ibnu Uthaymeen radiyallahu ta'ala anhu àwọn gbà yí pé ọlọ́run ọba tẹ̀rí yẹn o lahu aynayni haqiqiyyani, ó lójú méjì tó jẹ́ pé ojúlówó ojú gangan. wọ́n gbà bẹ́ẹ̀. Tafawa Ibn Baz radiyallahu ta'ala anhu táwọn náà gbà pé ọlọ́run ní ọmọ kan márùn-ún. kódà táwọn àfáà yìí gbà yìí pé ọlọ́run lahu yadani wa kilta yadani yaminun. wọ́n gbà pé ọlọ́run ọba tẹ́ rí wọn o lahu yadani, ọwọ́ méjì lónìí, wa kilta yadayn, àmọ́ ọwọ́ méjèèjì yẹn yaminun, ọ̀tún ni. tá a bá sì wo bọ́lọ̀ ń bá dẹ́ nìkan tọ́wọ́ rẹ̀ méjèèjì bá jẹ́ ọwọ́ ọ̀tún, bọ́ọ̀ wá ti wà yìí tátẹ̀ wọlé ọwọ́ ọ̀tún rẹ̀ kọjú sí báyìí, tátẹ̀ lé ọwọ́ òsì rẹ̀ náà tó kọjú sí báyìí. wọ́n ó pe olúwa rẹ̀, kí ni wọ́n máa ń pa àwọn tí wọ́n ò pé lẹ́dàá wọ́n ó pe lálábọ̀ ara. ṣé handicap lẹ́ẹ̀ máa ń gbàgbé kílẹ̀ ń gbà wọ́n á láwọn ẹ̀dá kan tí àbùkù wà lára ẹ̀ ni torí pé yóò dàbùkù. àkídà káwá máa fi ọlọ́run abájọ ènìyàn yìí ó ń jẹ́ àkídàtún min al-yahudi wan nasara, ó wà lọ́dọ̀ àwọn yahudi àtàwọn nasara. Al-Qur'ani sì ti kì wá nílọ̀ yìí pé lan tarda ankal yahudu walan nasara, yahudi ò ní yọ́nú sí wa ànábì àtàwọn nasara hatta tattaba'a millatahum, àyàfìgbà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní lo ìlànà wọn. ọlọ́run wá ń sọ fún ànábì pé kúlì sọ fún wọn wípé tí wọ́n bá ti ń gbé àwọn àròrí yẹn wá sọ máa jó wọn pé innal huda hudallah, ìntí ń jẹ́ ọ̀nà mẹ́ tó sì jọ́nà tààrà òun náà lọ́nà ọlọ́run tí ń jẹ́ al-Qur'an. wala in ittaba'tahum ba'da alladhi ja'aka min al-ilmi, tí wà nábì bá wá lọ tẹ̀lé lànà wọn lẹ́yìn tá a fún wa nábì ní al-Qur'an, ma laka min Allahi min waliyyin wala nasirin, kò ní sẹ́nìkan tí ó jólùwọ̀n lọ́wọ́ rẹ lọ́dọ̀ ọlọ́run tàbí tí ó jólùgbàlà rẹ tí ó gbà ọ́lẹ̀ lọ́dọ̀ rẹ. ọlọ́run kìlọ̀ fún ànábì bẹ́ẹ̀. àkídà yìí wọnú Islam látòrí ẹsẹ̀ Kabul Ahbar àtàwọn Yahudi míì tí wọ́n gba Islam àtàwọn Nasara tí wọ́n gbé àkídà wọn wá. wọ́n wá ń tara bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn ahadithun Yahudiyya, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ di ahadithun Nabawiyya. àwọn ọ̀rọ̀ yẹ pé Yahudi ló sọ, wọ́n wá tara bẹ́ẹ̀ wọ́n ń sọ dọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam.
kí ló sì kó bá wọn wọ́n gbà yí pé tá a bá bẹ̀rẹ̀ sí ní ka alukur'an àwọn kẹlímẹ́tù kan wà ń bẹ̀ tọ́lọ́wọ́n bá a máa lò ó láti máa fi bá wa sọ̀rọ̀ lápẹẹrẹ àwọn gbà yí pé béèyàn bá tako ìfọlọ́hunwé ènìyàn olúwa rẹ̀ kìí ṣe alùsùnà bó bá wá jẹ́ báyẹn ni kódà ó yẹ kéèyàn gbà pé òun kìí ṣe alùsùnà ara kó dúró lórí ìsìláàmù rẹ̀ torí pé àwọn àyàtù kan ń bẹ tọ́lọ́wọ́n bá ti jó yé wa tá a fi ní nígbàgbọ́ sírú àwọn nǹkan bá ní tá a bá lọ ka alukur'an àwọn àyà mẹ́rin kan wà tọ́lọ́wọ́n bá ti sọ fún wa mi ò tí ì níbẹ̀ nu mọ àwọn àyà wọn àwọn àyà tí wọ́n máa ń lò ní wípé nínú alukur'an nígbà tọ́lọ́wọ́n bá sọ fún anabi wa Adam pé kó fọ ìtẹríba fún Adam tó wá ṣègbéraga wọn lọ́lọ́wọ́n bá ń sọ fún pé lima khalaqtu biyadayya yẹn ni pé lima tatakabbara aw ma mana'aka an tasjuda lima khalaqtu biyadayya wọn wá tún pé kí ni tó kọ̀ fún wa èṣù láti forí kẹlẹ̀ fún tèmi ọlọ́run bá dá pẹ̀lú ọwọ́ mi khalaqtu biyadayya wọn wá lo tasrihul àyà yẹn pé láfùsù yẹn ti sọ yí pé ọlọ́run ọba ní ọwọ́ kò yẹ kẹ́ni a sì gbọ́dọ̀ gba bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba ló ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbàgbé pé alukur'ani ti jẹ́ kó yé wa yí pé laysa kamithlihi shay'un laysa kamithlihi shay'un ọlọ́run ọba wa yìí o kò dàbí nǹkan kan ìyẹn ó ti ń fi hàn pé ó ń túmọ̀ sí pé kìí ṣe ọwọ́ lọ́lọ́run ọba ṣe kíni ló gbà lérò lára áyà yìí talukurani bá ń sọ fún wa ní suratu Shura ayé ẹlẹ́ẹ̀kẹkànlá wípé laysa kamithlihi shay'un ọlọ́run ò dàbí àfijọ́ nǹkan kan ìyẹn túmọ̀ sí pé tọ́lọ́run bá wá ń sọ̀rọ̀ tó lo kẹ́límọ̀ ọwọ́ ó lò bí làákàyè wa ti rí ká lè mọ̀ wípé ọwọ́ làwa máa fi ṣe nǹkan àwọn ó lè mọ̀ ń bẹ̀ pé kí lọ́lọ́run bá ń sọ ń bẹ̀ àṣẹ lọ́lọ́run bá ń sọ ń bẹ̀ pé lima khalaqtu biyadayya kí ló kọ̀ fún wa Ádámà láti tẹríba fẹ́ntì mo dá pẹ̀lú àṣẹ mi bí àmùrí níbi yàdáyà tí ń bẹ ń bẹ mi rò pé gbọ́ torí pé ọmọ ènìyàn ọwọ́ lọmọ ènìyàn ó fi sa agbára ọwọ́ lọmọ ènìyàn ó fi kọ nǹkan láti máa fi pàṣẹ yóò sáìn ìdí nìyẹn tọ́lọ́run fi lò pé làákàyè ó lè ronú pé bìyàdáyà ti ń sọ pé pẹ̀lú ọwọ́ mi yẹn ìtumọ̀ rẹ̀ ni pé pẹ̀lú kíni pẹ̀lú àṣẹ ẹ̀mí torí Al-Qur'an ti jẹ́ kó yé wa wípé inna mathala Isa inda Allahi kamathali Adama khalaqahu min turabin thumma qala lahu kun fayakun ìyẹn ni pé mo dá a pẹ̀lú àṣẹ mi idha qada amran tọ́lọ́run bá fẹ́ pa àṣẹ kan fa innama yaqulu lahu kun fayakun yóò sọ fún nǹkan yẹn kó rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ni ìyẹn fi hàn pé kìí ṣe pé ọlọ́run bá dá Ádámà pẹ̀lú kíni o pẹ̀lú ọwọ́ rẹ̀ bá a ti rí àdísù kan náà tóun náà ń sọ fún wa wípé ọlọ́run bá dá Ádámà pẹ̀lú ìbíbu iyẹ̀pẹ̀ ẹ̀ṣẹ̀ kan ìyẹn fi hàn pé ọlọ́run náà máa di ẹ̀ṣẹ̀ yóò fi bu iyẹ̀pẹ̀ nínú àkídàtul wàhábíyà wa sàlàfíyà tí wọ́n ń sọ pé túláàsì ní ká gbà á tá a bá gbà á pé káfìrí ni wá ìkànnì nínú àyà tí wọ́n máa ń mú tí wọ́n àmọ̀ túmọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé Yẹhudi ló ròyìn ọlọ́run wípé yadullahi magulula wípé ọba yín tó yẹ pé ọwọ́ rẹ̀ ọwọ́ tó ti wà magulul ọwọ́ tó ti ṣẹ́ ọwọ́ tó ti kán mi rò pé gbọ́ ihun tí wọ́n ń sọ ń bẹ̀ ni pé ọlọ́run ọba yín ọba tí ò láàánú torí pé ẹni tí ò láàánú ní máa di ọwọ́ yóò di ẹ̀ṣẹ́ yóò gàlà ọwọ́ rẹ̀ nǹkan ò ní jáde ń bẹ̀ làwọn kan ò fi máa sọ pé lágbájá akágàn ni yẹn máa gbé kò láwọ́ ẹ máa gbọ́ wọn á ní kò láwọ́ ẹni tí ò láwọ́ ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń sọ pọ́lọ́run ọba nì ọba tí ò láàánú ọba tó dájú làlùkùránì wá ń sọ fún wọn wípé bal yadahu mabsutatani ìyẹn túmọ̀ sí pé ọlọ́run ọba tẹ́ ń sọ ní o yadahu àánú rẹ̀ mabsutatani ọlọ́run ó tẹ́ pẹrẹsẹ lọ́tún àti lósì ni ìyẹn fi hàn pé bó ti lọ
lọ́tún báyìí náà ló lọ lọ́sì ìyẹn túmọ̀ sí pé ó ṣe déédéé bí sánmà ti fẹ̀ lọ lọ́tún àtilẹ̀ tálùkùránì ń sọ fún wa pé wasa'ati rahmatuhu kulla shay'in àánú ọlọ́run ká gbogbo nǹkan. lára àyà tí wọ́n máa ń lò tí wọ́n ń fi ọlọ́run abájọ ènìyàn ni pé kullu shay'in alikun illa wajhahu pé gbogbo nǹkan ni ó parẹ́ àyàfi ojúlówó ọlọ́run nìkan léyìí tó ń túmọ̀ sí pé ọlọ́run abá ní bọ́dì ó ní ara tó sì já sí pé ntọ́lọ́run bá ń sọ ńbẹ̀ ni pé kullu shay'in alikun gbogbo nǹkan ni ó parẹ́ illa wajhu illa mulikuhu àfọlá àti ẹnìkan ni ó máa fi béèrè wípé límẹ̀nì lè múlíkù lìyàwó ta lẹni tó tún ní àṣẹ lónìí ta lẹni tó lágbára lónìí ìyẹn tó ìjọba ọlọ́run agbára ọlọ́run nìkan ni ó kù bó ti sọ fún wa pé mẹ́ẹ̀lìkù yawmi dini ọba tó ní ìdájọ́ ọjọ́ ẹ̀san àwọn wa máa fi tu pé ọlọ́run gangan lọ́lọ́run ọba ń wí ń bẹ̀ lára àyà tí wọ́n máa ń lò ń bẹ̀ náà ni wípé yadullahi àyà àkọ́kọ́ tí mo mú wá yẹn a rí i pé ó wà nínú suratu Sad àyà 75 àyà ẹlẹ́ẹ̀kejì òun wà nínú suratul Maida tá a bá lọ ka àyà bíi 40 bóyá 42 àbí nǹkan ó ṣàwà ń bẹ̀ àyà ẹlẹ́ẹ̀kẹta yìí tí wọ́n ní kullu shay'in alikun illa wajhahu ó wà nínú suratul Qasas àyà 88 wọ́n tún wá máa lo àyà mi nínú suratul Fati àyà kẹwàá wípé yadullahi fawqa aydihim ìyẹn túmọ̀ sí pé amúrúlọ́hì àṣẹ ọlọ́run àdéhùn ọlọ́run ó ti wà ọlọ́run ti stampu àṣẹ yẹn àwọn wa máa tu pé ọwọ́ ni àwọn nǹkan yìí ni wọ́n máa ń lò nínú míì tí wọ́n máa ń lò náà ní wípé alukur'ani sọ fún wa pé wasamahu banaynaha bi aidin ìyẹn túmọ̀ sí pé sánmà tẹ́ rí wọn wàá tu pé àwọn ọlọ́run ọba dá pẹ̀lú ọwọ́ wa tó yẹ kán tu pé wasamahu banaynaha bi aidin sánmà yìí o àwọn ọlọ́run ọba dá pẹ̀lú àṣẹ ni ọ̀rọ̀ ni àṣẹ ni kún fàkánà ni kìí ṣe pé ọlọ́run ọba ní ọwọ́ tí ó máa lò kùránì tí wàá ní wa inna lamusi'un àwa láwa máa fẹ́ sọ́mọ yẹn ẹ dákun ṣọ́wọ́ lọ́lọ́run fi ń fẹ́ àbáṣẹ àwọn àyà yìí ló kó bá wọn nínú àyà tó tún kó bá wọn náà ní àyà tó lọ́n sọ nọ́ọ̀lù kùrán wípé àwa Maryama ibnata Imrana allati ahsanat farjaha fanafakhna fihi min ruhina ń bẹ̀ yẹn kí la fẹ́ pé àwọn ọlọ́run nafakhna fihi afẹ́ mi sí i lára min ruhina láti inú àṣẹ àwa ọlọ́run min ruhina látara àṣẹ wa àṣẹ lápá ìtumọ̀ ẹ̀nu àmọ́ wọ́n wá máa tú àwọn nǹkan yìí wọ́n máa tú bí nǹkan yẹn ṣe lọ ẹ dákun ẹ wá jẹ́ ká béèrè lọ́wọ́ wọn ẹnì kan bá wa tú àyà yìí ìtàwọn àfáà yìí wá gbàgbé ni pé nínú alukur'an àwọn nǹkan kan ń bẹ nínú èdè Lárúbáwá tí wọ́n ń pè ní al-asalibu allati istu'malat fi al-lughati al-arabiyya wọ́n ní àwọn uslubu kan nínú èdè Lárúbáwá tí wọ́n máa ń lò tó yẹ pé o ò ní lè tú ní ìtumọ̀ nasu sọ̀ríwù tó ń ríwù tí wọ́n máa pè ní al-majazi ma'ana al-majazi wà fún nǹkan wa ma'ana al-haqiqi sì wà fún ẹ bá mi bí wọ́n léèrè gbogbo àwọn tí wọ́n máa ń sọ nǹkan wọ̀nyí ẹ bí wọ́n léèrè àyà kan àyà náà ni wípé wa man kana fi hadhihi a'ma fa huwa fil akhirati a'ma wa adallu sabilan man kana fi hadhihi a'ma fa huwa fil akhirati a'ma wa adallu sabilan tá a bá ní ká tu ní tafsirih báwọn tí máa tu nǹkan àyà yìí ń sọ fún wa pé wa man kana fi hadhihi a'ma ẹnikẹ́ni tó bá ti lè jẹ́ afọ́jú láyé tá a wà yìí fa huwa fil akhirati a'ma afọ́jú náà ni ó tún yà lọ́run wa adallu sabilan yóò sì sọnù tẹfẹtẹfẹ ọ̀rọ̀ yìí ó dá fàǹfà lẹ̀ láàrin àfáwà Bombas nígbà tí wọ́n wà láyé pẹ̀lú kan nínú àwọn àfáwà láti Azari tí wọ́n jẹ́ àgbà àfáà lásìárì ńgbà náà wọ́n ń ṣe fàǹfà lórí irú ọ̀rọ̀ báyìí Bombas ò wá gbà wípé a gbọ́dọ̀ ṣe tefwid kò ní jẹ́ túmọ̀ nǹkan yẹn àfáà yẹn wá ní tó ṣẹlẹ̀ ní pé òun fẹ́ kí Bombas kí wọ́n tú àyà yìí fún wa pé wa man kana fi hadhihi a'ma ẹni bá fọ́jú láyé huwa fil akhirati a'ma yóò fọ́jú lọ́run
Bombasi wá tú àfáyà wá ń bèè lọ́wọ́ Bombasi pé ṣé tó bá di lọ́rùn Bombasi ó tún fọ́ lójú yóò tún wá ṣìnà kò ní sí lójú ọ̀nà Ọlọ́run ara Bombasi wá wálẹ̀ lọ́dún náà lọ́hùn kí wá ní ìtumọ̀ àyà yìí ìtumọ̀ ní pé irú àyà yìí nìkan náà tó ń bẹ tá a bá lọ ka bóyá nù Suratu Taha ni níbi tí Al-Qur'an ti ń sọ fún wa ń bẹ̀ wípé àyà yẹn man a'rada an dhikri ẹnikẹ́ni tó bá gún rí kúrò níbi kó máa rántí èmi Ọlọ́run kó máa sìn mí fa inna lahu ma'ishatan danka irú ẹni nì yóò lo ìṣẹ̀mí dọ́nkà tí ó fún mọ́ kò ní rí tọ́lọ́run rò yóò lo ayé lọ́nà tí ò dáa wa nahshuruhu yawmal qiyamati a'ma tá a bá wá gbé dìde lọ́run á wá gbé dìde láfọ́jú yóò wá máa béèrè lọ́dọ̀ Ọlọ́run lima ahshartani a'ma kí ló dé tẹ́ ẹ gbé mi dìde láfọ́jú wa qad kuntu basira torí pé mò ń ríran láyé Ọlọ́run ó wá máa fún lésì wípé nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run wá báwọ̀ náà láyé fana sí ìtàhá ṣe lórí bí ẹni tí ò rí tó pàtì sẹ́gbẹ̀ kan kádà àlíkàlì yẹ́wò mọ̀ tó ń sá léyìí tó ń fi hàn pé àyà bíi tọ́lọ̀ ti ń sọ pé ẹni bá fọ́jú láyé yìí ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹni tó bá ríran láyé tí ò ríran rí Ọlọ́run tí ò ṣe tọ́lọ́run tó bá di lọ́rùn náà yóò fọ́ lójú kò ní ràánú Ọlọ́run wà adallu sabila yóò tún wá sọnù ju bó ti wà láyé lọ ẹ dákun báwọn tí wàá máa tú Kùránì yẹn ẹ bá wa bí wọ́n lè rè kí wọ́n tú àyà yìí pé wa man kana fi hadhihi a'ma ẹnikẹ́ni tó bá ti wá fọ́jú láyé nísìnyí fa huwa fil akhirati a'ma ṣé yóò tún já fọ́jú lọ́run Ọlọ́run tún ní wà adallu sabila yóò tún wá ṣìnà gan tọ́ba ní adallu yóò sọnù gan ìyẹn fi hàn pé tá a bá ní ká tu bí wọ́n ti máa tu ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ yẹn bá ti fọ́ lójú láyé yóò fọ́ lójú lọ́run yóò tún wá ṣìnà gan àfọwọ́ Bombasi kọ́ ló ń bá wa kẹ́wọn àwọn sì fọ́ lójú ṣé ká wá sọ pé wọ́n ti fọ́ lójú láyé nì náà ni wọ́n fọ́ rárá bẹ́ẹ̀ kọ́ ìyẹn àyà yìí ni ká bi léèrè lọ́wọ́ wọn pẹ̀lú tukutu tí wọ́n máa ń sábà tú lókè ẹ wá jẹ́ ká wá lọ àyà kan lè iná Al-Qur'an pé wa laysa kamithlihi shay'un kò sí kíní kan kamithlihi tó dàbí àfijọ́ Ọlọ́run ìyẹn fi hàn pé ó lè fọlọ́run wé nǹkan míì nínú àwọn ẹ̀dá rẹ̀ torí pé kana Allahu wa lam yakun shay'un níjọ́ tọ́lọ́run ọba ń bẹ kò sí nǹkan kan Ọlọ́run wà lọ́tọ̀ ni nǹkan kan ò lè jẹ́ níjọ́ tí ò sí ọwọ́ tí ò sílẹ̀ tí ò sókè tí ò sátẹ́gùn tí ò sí gíga Ọlọ́run ti ń bẹ wa lam yakun shay'un ma'ahu tí ò sí nǹkan míì pẹ̀lú ẹ̀ ọba yẹn ò láfijọ́ tá a bá tún wá àyà kan náà Al-Qur'an nínú Suratu Taha àyà 110 Ọlọ́ni wala yuhituna bihi ilman ẹ lè nímọ̀ bọ́lọ̀ ń tiri la yuhituna bihi ilman ẹ lè nímọ̀ kankan pé báyìí lọ́lọ́run rí ẹ lè nímọ̀ rẹ̀ nínú Kùránì mi Suratul An'am àyà 103 Ọlọ́run jóyè wá ń bẹ̀ pé la tudrikul absar ojú ò lè rí Ọlọ́run wa huwa yudrikul absara Ọlọ́run ni ó máa rí ojú kódà nínú àyà míì tọ́lọ́run tó wá sọ fún wa tí a bá lọ ka Suratu Nahl àyà 74 Ọlọ́run sọ fún wa mẹ́ pé la tadribu lillahi al-amthala ẹ má wá àfijọ́ fún Ọlọ́run la tadribu lillahi al-amthala ẹ má wá àwọn àfijọ́ fún Ọlọ́run ìyẹn fi hàn pé ẹ má fọ Ọlọ́run jọ nǹkan kan nítorí kíni inna Allaha torí pé Ọlọ́run tẹ́ ẹ sọ ni ya'lamu wa antum la ta'lamun ọba yẹn nìkan ló mọ bóun ti rí wa antum la ta'lamun ẹ̀yin ò mọ̀ ẹ má fi wé nǹkan kan ìyẹn ò jẹ́ bẹ́ẹ̀ ẹ wá jẹ́ ká wá lọ sínú àdìsù tẹ̀jìzímù tí wọ́n gbé wá sínú Islam tó ń jásí pé àkídà Yahudi ni tó wá bẹ̀rẹ̀ sí ní mọ ọ̀pọ̀ àdìsù lé lórí láwọn àdìsù tó lálàáfíà Masha Allahu ta'ala àdìsù yìí Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala an àwọn ni wọ́n sọ fún wa ẹ máa gbọ́ bí wọ́n ti wí wọ́n ní qala Yahudi yìí ila Rasulillah òjíṣẹ́ kan wá sọ́dọ̀ ànábì astaghfirullah Yahudi kan ó wá bójíṣẹ́ Ọlọ́run faqala ya Muhammad Yahudi wá ní mo pè rẹ Muhammad inna Allaha yumsiku samawati
على إصبع والأراضين على إصبع والجبال على إصبع والشجر على إصبع والخلائق على إصبع. wọ́n ní Yahudi yìí ń sọ fún anabi Muhammad kìí ṣe pé ó wá béèrè ìbéèrè ó wá kọ́ ànábì lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́rọ̀ rádaràda. Yahudi yẹn wá kí lànábì bá dọ́dọ̀ Yahudi tó fẹ́ fi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà ó jásí pé gbogbo ìmọ̀ tó wà láyé ọ̀dọ̀ ànábì la parí ẹ̀ sí ń jọ́nà kò sí lọ́dọ̀ ẹlòmíì mọ́. Yahudi yẹn wá ń sọ fún ànábì kìí ṣe pé ó béèrè ó wá ní ya Muhammad ìrẹ́ Ọlọ́run inna Allaha yumsiku samawati ala isba'i ṣòro Ọlọ́run ọba tó ń rí un ó mú sánmà dání pẹ̀lú ọmọ kankan láì ẹ máa ka ọmọ kan Ọlọ́run o ṣe rí Ọlọ́run ọba ní yumsiku samawati ala isba'i ọmọ kan ẹyọ ọ̀kan lọ́lọ́run fi mú sánmà dání ó dọ̀ ọmọ kankan wal aradin ala isba'i ó tún mú ilẹ̀ ó mú sínú ọmọ kankan wal jibal ala isba'i ó mú àwọn òkè ó gbé sínú ọmọ kankan wa shajar Ọlọ́run mú igi ó gbé wọn sórí ọmọ kankan ala isba'i wal khalaik ó wá mú àwọn ẹ̀dẹ́ èèyàn ala isba'i ó gbé yẹn náà sórí ọmọ kankan ọmọ kan Ọlọ́run ti pé márùn. Yehudi yẹn wá sọ bẹ́ẹ̀ fanda Muhammad ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí Yehudi yẹn wá bá nàbí ó ní ya Muhammad ó wá ká nàbí ní kéwú ó wá ní rẹ̀ Muhammad pé inna Allaha yumsiku samawati ala isba'i Ọlọ́run ọba ní ó gbé àwọn sánmà yẹn ó gbé dání sórí ọmọ kankan ní ọmọ kárẹ̀ wal aradina ala isba'i Ọlọ́run gbé àwọn ẹlẹ̀ náà sórí ọmọ kankan wal jibal ala isba'i ó sì gbé òkè àwọn òkè ó gbé sórí ọmọ kankan wa shajar ala isba'i ó gbé àwọn igi náà ó gbé wọn sórí ọmọ kankan wal khala'iq ala isba'i ó wá gbé àwọn ẹ̀dá Ọlọ́run ó gbé wọn sórí kíni sórí ọmọ kankan. Nínú ọmọ kan márùn-ún wọn àti ìsọbi tó gbé àwọn ẹranko sí o àti ìmọ̀mọ́ka tó gbé àwọn ẹja sí o àti ìmọ̀mọ́ka tó àìmọye nǹkan míì náà ló sì wà. Naam nígbà tẹ́ni yìí wá sọ̀rọ̀ yìí tán ó ní thumma yaqul ó ní náà lẹ́lọ́run ó wà máa sọ wípé ẹ máa gbọ́ o lẹ́yìn náà Ọlọ́run wá ń sọ pé anẹ́lì mẹ́lìkù èmi la lágbára anẹ́lì mẹ́lìkù èmi lọ́lọ́lá anẹ́lì mẹ́lìkù èmi la láṣẹ wọ́n wá ní fadọ́hìkà Rasulullah òjíṣẹ́ Ọlọ́run ọba wa rẹ́rìn sọ pé dọ́hìkà yìí ó rẹ́rìn wà láálí nínú àdísù kan wọ́n jó yé wa yí pé àwọn ànábì Ọlọ́run yìí rẹ́rìn ṣe náà máa ń smile wọ́n sọ yí pé ad-dahku li shaytan wa tabassumu lillah pé kéèyàn máa rẹ́rìn ọ̀dọ̀ ètè èṣù lónìí ká máa rẹ́rìn músẹ́ ní tàwọn ànábì Ọlọ́run wọ́n wà lọ́lọ́ yà pé fún tabassama dahika tẹ́bá Ọlọ́run ní tabassama dahika ó smile lẹ́ni tó rẹ́rìn wọ́n fẹ́ sọ ayé àwa mùsùlùmí di téyìn ò tiẹ̀ gbọ́dọ̀ lá àsìkò kan tí ó fi dunnú ẹ wọ́n bá yẹ wọ́n ti rí bẹ́ẹ̀ ṣe súná tó bá dùn wọ́n bínú wọ́n lẹ kó nu Islam ẹ wọ́n bí wọ́n ti ń ṣe súná bẹ́ẹ̀ ṣe ìyàwó tó bá dùn wọ́n fọ́ tiẹ̀ pé ṣé ọ̀nà tó yẹ kí wọ́n gbà ṣe ìyàwó rẹ̀ kò sí ń tẹ́ ṣe láyé kó máa dàbí ọ̀fọ̀ ni nínú àkídà wọn. so wọ́n wá ní fadahika Rasulullah ìyẹn fi hàn pé ànábì fẹ́ níyẹn rẹ́rìn-ín wọ́n ní atabadat nawajiruhu títí tí àwọn èèyàn ànábì báyìí tó fi kó ta táwọn èèyàn fi rí pa ànábì rẹ́rìn thumma qaraha lẹ́yìn yẹn lálùkùrán ànábì wá ka àyà kùránì kan tó wà nínú súrátù Zumar tàbádẹ̀ wo súrátù Zumar a rí i pé Quran chapter mo fẹ́ wo a rí i pé Quran chapter 29 àbí Quran chapter 39 ni ó jẹ́ wọ́n lá nàbí wá ka àyà yìí pé wa ma qaddarullaha haqqa qadrihi àwọn eléyìí wọ́n fún Ọlọ́run ní títóbi irú títóbi tí ń bẹ fún ẹgbọ́ àyà yẹn wa ma qaddarullaha haqqa qadrihi ìyẹn ni pé ma azzamullaha haqqa ta'zimihi àwọn eléyìí yóò tiẹ̀ mọ Ọlọ́run
ní títóbi ẹ̀ bó ti tóbi nígbà táwọn àfa wa kọ àdìsí yìí tán wọ́n wá fi kún àdìsí yẹn wọ́n wá fi kún wọ́n ní fàdọ́hìkà rasulullah òjíṣẹ́ ọlọ́run wá rẹ́rìn tẹ̀sídì kọ́ńlíkọ́ọ̀lì yìí láti jẹ́rìí pọ́rọ̀ tó sọ ní bẹ́ẹ̀ lórí inna lillahi wa inna ilayhi raji'un. àwọn kan nù riwaya kan wọ́n ní dọ̀hìkà rasulullah ta'ajjuban liqawlihi ànábì rẹ́rìn lẹ́ni tó ṣe é mọ̀ pé ìmọ̀ ló tó yìí èèyàn ló sọ̀rọ̀ ọ̀lẹ̀ tó dáa báyìí lìkáwọ́lì yìí wọ́n fi kún àdìsí ẹ dákun ẹ bá wa béèrè pé ṣó wà nínú ọ̀rọ̀ tá ànábì sọ pé ànábì ńgbà tó rẹ fàdọ́yíkà ànábì rẹ́rìn táwa ló ń sọ fún wa pé tàájúbà lìkáwọ́lì yìí torí pọ̀rọ̀ tó sọ yẹn ó tóbi ó bàbàrà lọ́dọ̀ ànábì ọlọ́run yẹ̀wúdí ní wá ń sọ̀rọ̀ tọrọ yẹn wá ń bàbàrà lọ́dọ̀ rẹ̀ la ilaha illallah ẹni tí ń gba wáhàyí lọ́dọ̀ ọlọ́run tó jásí pé ìlímù dúnìyà wal akhirah ladayhi ìmọ̀ ayé àtọ̀run ọ̀dọ̀ ẹ̀ ló parí sí lẹ́nu tó ń jásí wípé yas'alunaka wọ́n wá bèèrè eléyìí o wọ́n wá ṣàlàyé fún ní o yẹ̀wúdí ló sọ o wọ́n tún wá fi kún àdìsù yẹn ziyadatan kó máa jálè kún nítorí àti gbé àkídà yẹ̀wúdí wọnú islam wọ́n wá ń sọ fún wa wípé ànábì wa rẹ́rìn in tó torí ẹ̀ rẹ́rìn wọ́n wá sọ ṣá ànábì ò sì sọ fún wọn pé n tó torí ẹ̀ rẹ́rìn rẹ̀ àmọ́ àyà tó mú wáyé ìjójọ ọmọ pé èèyàn rẹ́rìn láti jẹ́rìí sọ́rọ̀ èèyàn àrùkọ́ ni máa qaddarullaha haqqa qadrihi àwọn eléyìí wọ́n ti ẹ̀ rí pàtàkì ọlọ́run ní bọ́lọ́run ti pàtàkì tó làwọn àfa ni wọ́n bá sọ di wípé ànábì jẹ́rìí sọ́rọ̀ yẹn ni pé dọ́hìkà tasdiqan liqawlihi ó rẹ́rìn láti jẹ́rìí sọ́rọ̀ yẹ̀wúdí yẹn ànábì ló ń jẹ́rìí sọ́rọ̀ yẹ̀wúdí ẹ dákun ṣé yẹ̀wúdí gba wá àyífà ànábì ni níbì kan wọn lá ànábì ta'ajjuban ọ̀rọ̀ yẹn jọ́ lójú bàbá rẹ̀ pé ìmọ̀ rẹ̀ la ilaha illallah èyí tó wá fún ẹ̀ ní pé àdìsù yìí ń bẹ nù Sahihul Bukhari ó sì wà nù Sahihu Muslim tá a bá lọ ka Bukhari hadith 7414 tá a bá lọ ka Muslim a ka 2786 wọ́n ṣàfikún àdìsù yẹn kó lè bá a lọ pẹ̀lú àkídà àwọn yẹ̀wúdí tí ó máa jásí pé àkídatul mujazzama àkídà ká pe ọlọ́run ní ènìyàn ká fi ọlọ́run wé ara ká ló ní orí òun náà lẹ́sẹ̀ ó sì lápá ó lóríkèéríkèé ó ní ṣan ara lára àyà tí wọ́n máa ń lò ní pé inna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi ọlọ́run máa ń lọ ó máa ń bọ̀ láàrin ọkàn ọmọ ènìyàn àti ara ẹ̀ ṣe làákàyè ò sọ fáwọn èèyàn wáyé pé tá a bá ní yahulu bayna al-mar'i wa qalbihi àṣẹ ọlọ́run ọba ń rìn lọ lára ọmọ ènìyàn nínú ọkàn dénú ara ẹ̀ lẹ̀jẹ̀ fi ń rìn ń bẹ̀ níṣan fi ń rìn ń bẹ̀ lóríkèéríkèé yẹn fi ń ṣiṣẹ́ la ilaha illallah alẹ́ bí wọ́n lè rèé bí kan bá wa tú àyà wípé man kana fi hadhihi a'ma ẹni bá ti fọ́jú láyé fa huwa fil akhirati a'ma yóò tún fọ́jú lọ́run wa adallu sabilan yóò wá sọnù yányán ẹ dákun ẹni kí wọ́n tú torí àyà kan yìí náà lára àyà tó bùkátà ká ṣe tàfùwídù fún ni wọ́n pa yẹn tì so ìyẹn fi hàn wípé nǹkan ṣe wá ní Islam nínú àdìsù yẹ̀wúdí ni wọ́n ló sọ o wọ́n wá fi ọpọlọ sọ́dọ̀rọ̀ ànábì ló wá di pa ànábì náà wá ń sọ yìí pé qalbul mu'mini bayna isba'ayni min asabi'ir rahman ọkàn mùmìnì ó wà láàrin ọmọka méjì nínú àwọn ọmọka ọlọ́run ọba aláàánú jùlọ àdìsù yìí náà ń bẹnu ó wà nù Sahihu Muslim ó wà nù àbọ̀nstẹ́díríkì àfàwà Al-Hakim ọ̀rọ̀ yahudi ni o gbogbo bí tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ láyé tó bá ti ń sọ̀rọ̀ wípé ọlọ́run di ẹ̀ṣẹ́ ọlọ́run di ọwọ́ àwọn yahudi ló gbé wá sínú Islam làwọn àfáà wa ń sọ ọ́ dàdísù ànẹ́bì torí pa ànẹ́bì wọ́n fi ọpọlọ sọ pa ànẹ́bì ẹ̀ńdọ́sì eléyìí àkídà yìí sì rèé Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn ni wọ́n bàbá rẹ̀ wọ́n wá ń sọ yìí pé inna quluba bani Adam wọ́n là nẹ́bì sọ bẹ́ẹ̀ pé ọkàn ọmọ ènìyàn
kulluha gbogbo ọkàn mi ènìyàn pátá bayna isba'ayni min asabi' ar-rahman ó wà láàrin ọmọ ka méjì nínú àwọn ọmọ ka Ọlọ́run ka qalbin wahidin ó wá dàbí ọkàn ẹyọ ọ̀kan yusarrifu haythu yasha Ọlọ́run wá ń darí àwọn kan yẹn lọ bí tó bá wù wọ́n ó ń darí ẹ̀ lọ bí ó bá wù summa qala wọn lẹ́yìn yẹn lànàbí wá sọ pé Allahumma ìrẹ́ Ọlọ́run ọba o ya muqallibal qulub ìwọ ọba tí máa yí ọkàn bó ti wù ọ́ sabbit qalbi ala dinik fi ọkàn mi rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ ọ̀rọ̀ yìí ń bẹ nínú Sahih Muslim wàláàlì ẹ wo bí tọ́rọ̀ ti ń bọ̀ ọ̀rọ̀ tí Yẹhudi ń sọ mi rò pé gbọ́ ọ̀rọ̀ Yẹhudi kan yìí náà ni Yẹhudi kan náà ni pé inna quluba bani Adama kulluha ọkàn gbogbo ọmọ ènìyàn ń bẹ láàrin ọmọ ka méjì nínú àwọn ọmọ ka Ọlọ́run tọ́lọ́run wá ń yí lọ bó ti fẹ́ bó ti wù wọ́n sì sọ di ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam irú àwọn ọ̀rọ̀ yìí náà pọ̀ bẹ́ẹ̀ gbogbo ibi tó bá rí tí wọ́n ń sọ̀rọ̀ yìí pé Ọlọ́run ó ń ṣe kinní kan pẹ̀lú ọwọ́ rẹ̀ nínú àdíìsì Ọlọ́run gbà tó fẹ́ dáadáa mà ó bù ú ṣẹ̀ṣẹ̀ báyìí ni ẹ wo àyà yìí Al-Qur'an ni ma qaddarullaha haqqa qadrihi Kùránì ló sọ bẹ́ẹ̀ fún pé wọ́n bàbàrà Ọlọ́run wọ́n tóbi Ọlọ́run bó ti tó wọ́n wá ń fi Ọlọ́run wé ọlọ́mọka tí ń gbé ọmọka sáàrin ọwọ́ kan tó gbégi sọ́mọ́ka kan tó gbé òkè sọ́mọ́ka kan tó gbélẹ̀ sọ́mọ́ka kan sọ́mọ́ka kan ó tún wá kó ènìyàn sórí ọmọka kan wọ́n wá ń fi Al-Qur'ani wá ní wọ́n wá là Al-Qur'ani ma qaddarullaha haqqa qadrihi àwọn ilé yóò tiẹ̀ mọ títóbi Ọlọ́run níbọ̀ Ọlọ́run ti tó àyà kan tó wá wà ńbẹ̀ tó wá tún wá ṣàkóbá fún ọ̀pọ̀ àwọn tá a sọ yìí sọ pé nínú àyà Kùránì yẹn nísìn Al-Qur'ani ma qaddarullaha haqqa qadrihi wọn fún Ọlọ́run nírú títóbi tó tọ́ sí àfàwà Ath-Thaqafi bàbá wa Sheikh Raji tí wọ́n jẹ́ Thaqafi wọ́n ń dá wákà kan gbà kan wọ́n ní ẹ̀fọ́ Ọlọ́run lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ Ọlọ́run lẹ́tọ́ rẹ̀ ẹ máa fẹ́ tọ́ rẹ̀ fún òrìṣà mọ́ ẹ̀fọ́ Ọlọ́run lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ Ọlọ́run lẹ́tọ́ rẹ̀ o ẹ̀fọ́ Ọlọ́run lẹ́tọ́ rẹ̀ ẹ máa fẹ́ tọ́ rẹ̀ fún òrìṣà ẹ̀fọ́ Ọlọ́run lẹ́tọ́ rẹ̀ o wọ́n ń dìsáyìn òòṣà sínú Islam pé àwa náà ṣáwọn ti gbà pé Useisu búnú lọ́ọ̀hì àwọn ti mú lọ́lọ́run Nasara sì ti mú Isa lọ́lọ́run wọ́n ti ya ère fún wọ́n wá fẹ́ ya ère fáwa náà wọ́n wá ń júwe bọ́lọ̀ ń ti rí bọ́lọ̀ ń bá ti wá sọ̀rọ̀ kan àwọn ní òmò bá wa tú ẹ lọ́wọ́ ń táwọn afọ́n tafsiri tú ó dàbí àfa kan tó fẹ́ popular tó wá ní èmi ń tú wípé ànábì lè kọ ànábì lè kà ànábì ò lè kọ al-umiyyu alladhi la yakrahu wa la yakutubu ẹni tí ò lè kọ tí ò lè kà ó dá òbí rẹ̀ léèrè kí ló ṣànábì dẹni tó lè kà nígbà tó dà ànábì Ọlọ́run ṣé wọ́n kọ́ ni bó ti máa kà yẹn náà ló máa kọ́ Kùránì gan sọ yu'allimuhum yatlu alayhim ayatihi kí náà ń ṣe tìláwà rẹ̀ al-Qur'an wa yu'allimuhumul kitaba yóò máa kọ́ wọn ní bá a ti ń kọ́ nǹkan torí pé tó o bá wo kataba yakutubu kitaban kataba yaktubu kitabatan in tí wọ́n bá kọ kalẹ̀ ò lè dìwé wal hikmata yóò tún máa kọ́ wọn ní àgbọ́yé ẹ̀ ìwà yóò máa fi wá wù àgbọ́yé fún wọn yóò kọ́ wọn ní làákàyè yóò kọ́ wọn ní ká gbọ́ nǹkan yé nkanu min qabulu lafi dolali mubini bó tiẹ̀ já sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláìmọ̀kan ni wọ́n àwọn náà mọ̀ ọkọ wọn lè ká tí kò sí wàhálà èyí wọn pẹ̀lú ọ̀rọ̀ àkídà ni wípé ká gbà pé òjíṣẹ́ Ọlọ́run là nẹ́bì àkídà kọ́ ni ká gbà wípé kò lè kọ́ kò lè kà ìròyìn tó ní kó tó dà nẹ́bì táwọn Yẹhudi ó fi mọ̀ náà ni pé ẹni tí ò lè kọ́ kò lè kà ó wá dà nẹ́bì tán ń wá ń kọ́ láì kọ́ ń kọ́ láì kọ́ ń kà láì kọ́ bí wọ́n ti gbọ́ yénu kó mú wàhálà dání ìwò mú ń tá máa jà sí kìí sọ̀rọ̀ ọ̀run wákàtí márùn kìí sọ̀rọ̀ ájì kìí sọ̀rọ̀ àwẹ̀ àmọ́ ńgbà tí làákàyè dọ̀tí ẹ máa rán mọ́ tí ò ṣe é rán mọ́ ṣé yẹn lè yóò máa rán mọ́ bó lànàbí lè kọ́
ṣé gbogbo tí wọ́n tú sínú alukurani fún wa náà ní ìtumọ̀ tó dá ó wà nù àwọn tẹfsiri sọ fún wa nígbà tó Ọlọ́run bá ń sọ fún wa nù alukurani pé ó ń sọ̀rọ̀ àwọn yehudi àwọn afáàfin túgì wọ́n ní wà shajaratal mal'unata fil Qur'an àwọn igi tọ́lọ́run gégùn fún nù alukurani wà nukhawifuhum táwọn Ọlọ́run tó wá ń dẹ́rù bà wọ́n igi lọ́lọ́run ń dẹ́rù bà nukhawifuhum àwa ń dẹ́rù bà wọ́n ma yaziduhum illa tughyanan kabira wọ́n wá tún lékún kọjá pé wọ́n ń ya ọ̀daràn sí ẹ dákun ṣé igi ló yọ ọ̀daràn bó ti wà nù tafsiri Ibn Kathir nù bẹ́ẹ̀ ṣe máa bá náà tafsiri nù kí àwọn kan wá ní ẹ mi ò ráfo ń tafsiri kan tó tu bẹ́ẹ̀ làákàyè yẹ ní tí wọ́n bá ní òye ìkan ni wọ́n tún yẹn wọ́n sọ pé ash-shajaratal mal'unata fil Qur'an igi tí wọ́n gégùn fún tọ́lọ́hun gégùn fún igi wo lọ́lọ́hun gégùn fún àwọn àfáà sọ pé shajaratu kí náà ti gbogbo ẹ̀ shajaratu zakumi ni wọ́n pé wọ́n ní ta'amul athim Ọlọ́run dẹ̀ ní àwọn tá a gégùn fún yìí nukhawifuhum àwọn Ọlọ́run dẹ̀ tó ń bá wọn wí àtúndẹ́rù bà wọ́n pé á jẹ wọ́n níyà fama yaziduhum ìdẹ́rùbà àwọn yẹn ò tún jọ lékún nù kankan illa tughyanan kabira kọjá pé wọ́n tún ya ọ̀daràn sí ó yá káwá sọ pé ńgbà tí àfọ̀n tafsiri kankan tí wọ́n ti lọ bẹ́ẹ̀ ibẹ̀ náà la sì gbọ́dọ̀ lọ ìwọ náà lẹ́wọ̀n ní alukur'an ṣé igi lọ́lọ́run sọ ń bẹ̀ Ọlọ́run lo ẹnà ni torí pé ọmọ ènìyàn igi ni wá àṣàjára ni wá wọ́n á ní ìdí igi àwọn alágbájá ìdí igi àwọn tàmẹ̀dù àwọn lárúbáwá náà máa lò ó wọn ò máa sọ yìí pé ṣàjáràtù Adam igi tó sọ Ádámà ó lọ báyìí ṣàjáràtù Ibrahim ṣàjáràtù Ismail ṣàjáràtù Musa ṣàjáràtù Isa tí wọn wàá máa sọ àwọn ẹ̀ka àwọn ìran tó jáde ńbẹ Quran dẹ̀ jó yí wá pé lùhínà banu Israel lọ́lọ́run gégùn fún ala lisani Dawud àfà nígbà tí gbogbo àwọn tẹfsiri wá sọ nísìnyí wípé igi lọ́lọ́run ń wí ṣé igi lọ́lọ́run bá ń dẹ́rù bà ṣé igi máa ṣèṣirò lọ́dọ̀ Ọlọ́run torí pé a fẹ́ dàgbà sókè níbi káwa náà ronú Kùránì dẹ̀ ń sọ fún wa wípé afala yatadabbaruna al-Qur'ana kí ló dé táwọn náà lè wòye sálù Kùránì al-Qur'ani ni wajaha rabbuka wal malaku saffan saffa wọ́n wá tún pé Ọlọ́run máa dé lọ́jọ́ àlìkìyámà pẹ̀lú àwọn màláíkà wọ́n gbà pé ntọ́lọ́run ń sọ ni pé jaha thawabuhu níjọ́ tẹ̀san Ọlọ́run bá dé wal malaku saffan saffa táwọn màláíkà ó tò wọ́n ń sọ pé Ọlọ́run gangan ló máa dé Ọlọ́run ní ó dé àbẹ́sán thawabu ẹ̀san Ọlọ́run ló máa dé àti àdéhùn rẹ̀ tó ṣe gẹ́gẹ́ bó ti sọ pé ata amurullahi fala tasta'jiluhu àmọ́ wọ́n ti dá làákàyè wa rú pẹ̀lú àwọn kútùbùlì wàhábíyà tí wọ́n fowó spread kárí ayé kò jẹ́ agbádùn mọ́ a sì fẹ́ gbọ́ àgbọ́yé mi mọ́ Ọlọ́run kó là wá ń bẹ̀ eléyìí ń jẹ́ ibi tí wọ́n ti mú àwọn àkídà yìí gbogbo àdìsù yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ́mọ nẹ́bì láwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn Yẹhudi ni wọ́n ń fi Ọlọ́run jọ ènìyàn ẹ wá jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ àfáà wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn tó jásí pé àwọn náà ni wọ́n gbé àkídà yìí wọlé ni wọ́n bàbá rẹ̀ ni wọ́n jó kárí ayé àfáà yìí wá ronú pìwàdà pé àkídà tí mo gbé wá yìí irọ́ ni o mo kúrò lórí ẹ bá mi gbé Tawba Ibn Taymiyyah yẹn síbẹ̀ èdè pé Ibn Taymiyyah ló fọwọ́ ara rẹ̀ kọ́ kalẹ̀ fi Majma'in Nas tó sì pé àwọn èèyàn sí ìjòkó mbẹ tó ṣojú wọn in tí wọ́n fẹ́ kúlé lórí lónìí tí kan tó ń sọ pé wàláhì òun bẹ lọ́n kó ń kú lórí aqidatu as-salafiyya mi ò sì rò pé àwọn sàhábà gan wọn dúró wọn ní stáǹdì kan yàtọ̀ sórí ibi tọ́lọ́wọ́n bá ti sọ nǹkan kan wọ́n dúró lórí ìrúndé tẹ bá ń ka tafsiri wọn ìkan ó lọ báyìí èmi kódà Ibn Abbas lè tún nǹkan méjì ẹ bá mi gbé ṣe rí ń tẹ́ ń wò lórí amóhùnmáwòrán yìí àkọọ́lẹ̀ tí Ibn Taymiyyah akọ tó fi ronú pìwàdánù pé gbogbo àwọn àkídà Yahudiya yìí àkídà Nasaraniya yìí àkídà Salafiyya yìí òun kúrò lérí ẹ̀ òun padà sórí báwọn mùsùlùmí àtàwọn afáṣe rí ìta gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé ni pé Wàhábíyà yìí ṣe alùsùnà Firqatu Salafiyya yìí ṣe alùsùnà
wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ bá àlùsùnnà jẹ́ ni pé tá a bá ti ń pera wa bẹ́ẹ̀ wọn à ní lọ́rọ̀ lẹ́nu mọ́ ló yẹ pé gbogbo ẹni tó bá ti wá jẹ́ mùsùlùmí tí èsì ara wọn wọn ò sọ dẹlẹ́bọ ìwọ fúnra ẹ wò ọ̀rọ̀ Ibnu Taymiyyah ló wà lójú kínní o sùkọ́lọ̀ ń kó síjú àánú wa wọ́n sọ fún wa yìí pé tawbatu Sheikh Ibnu Taymiyyah rahimahullahu ta'ala ìrònúpìwàdà àfa wa Ibnu Taymiyyah ọlọ́run kó bá wa kẹ́ wọn tàbá Ibnu Taymiyyah àmà 707 ìjìrá ní Ibnu Taymiyyah túbá min aqidati tajzimi kúrò níbi ká nígbàgbọ́ níbi ká máa fi ọlọ́run jọ ènìyàn wa raja'a ila aqidati ahli sunna ó dẹ̀ ṣẹ́rí padà síbi àkídà àwọn àfa òní sunna ó kú níbi àkídà òun ó sì padà síbẹ̀ wal jama'a àwọn àkídà tí Ibnu Taymiyyah lóhun ò ṣe mọ́ yìí náà ni àwọn tèmi wá fẹ́ kúlé lórí bàbá tí ń sọ ní ìsìn wọn mọ̀ ní it's a lie you are lying your mouth is sweet you this man you always say this la ilaha illallah kéékù sẹ́jú òun náà kéé sọ́jú òun náà wọ́n ti tẹ gígùn làákàyè rẹ̀ ẹ má blame ẹ o ṣe ní kẹ́yìn dúpẹ́ tí yín lọ́dọ̀ Ọlọ́run ni o ọba tí ò jẹ́ alukurani afala yatadabbaruna alukur'ana am ala qulubin aqfaluha ẹ̀yin náà lè wòye sí kurani ni àbọ̀kàn yín wọ́n ti dé ní padlock ni ṣé wọ́n ti tì í pa ni tó fi wá jásí pé ní táwọn àfa àtàná bá wí nìkan lájọ gbọ́njọ́ kò lé lórí Ibnu Taymiyyah wá ronú pìwàdà èyí tá à ń wí wọ́n sọ pé irọ́ ni ó ẹ̀wọ̀n tó gbé sórí súnà àárí o wọ́n lè lóhùn rí o kódà mi ò ní kọ̀ tí kinní yóò bá kọ́fà mi kódà máa sọnù àwọn tíra tí a ti lè ká kódà tí ó bá bóòlì dáadáa kí n fi kà á tán káwọn èèyàn sì bẹ́ẹ̀ rí Ibnu Taymiyyah kúrò lórí aqidatu tajzimi pé ọ̀nà tí ò dáa ni wa raja'a ila aqidati ahli sunna wal jama'a ó sì padà sórí aqida àwọn ahli sunna wal jama'a ẹ wá jẹ́ ká wá ka nasu tawba ọ̀rọ̀ tawba tá a fa kọ́ tá a bá lọ katira tá a ń pè ní ad-durarul kamina fi a'yanil mi'ati ath-thamina tá a bá katira tá a ń pè ní tí o bá sì lè ṣe é fẹ́ kẹ́ ẹ filẹ̀ bẹ́ẹ̀ ó lè ṣe é fẹ́ ẹ filẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ti rí kódà Ibnu Taymiyyah tún sáà yẹn wọ́n tún sáà yẹn ìyẹn tún mọ̀ pé nasu tawba ọ̀rọ̀ tí Ibnu Taymiyyah sọ ń bẹ̀ tá a bá lọ ka ad-durarul kamina níbi tí wọ́n ti sọ fi a'yanil mi'ati ath-thamina tó jẹ́ ti àfáwọ̀ al-Hafiz Ibn Hajar al-Asqalani tí wọ́n bá yí wọ́n lé ní tó jẹ́ pé àwọn ọ̀tá rẹ̀ ló kọ́ Hafiz Ibn Hajar al-Asqalani wọ́n ṣàkómọ̀ pé kì í ṣọ̀tá Ibnu Taymiyyah lára àwọn tí wọ́n jẹ́ àfa gbòǹgbò ni wọ́n sì kórìí rẹ̀ Masha Allah a rí i pé ọ̀rọ̀ yìí tá a bá lọ ka volume 1 page 148 a bá ọ̀rọ̀ yìí tí mo fẹ́ kà ń bẹ̀ bákan náà tá a bá lọ ka tírà tí wọ́n ń pè ní Nihayatul Arbi fi fununil adabi Nihayatul Arbi fi fununil adabi ti Imam al-Qadhi Shahabuddin an-Nuwairi a bá nu tírà wọn ní àfa yìí pẹ̀lú àwọn al-ma'ayinul haditha ele ó ṣojú àfa ilé yìí gangan àwọn wà láyé ń gbà náà àfa tá a dárúkọ yìí al-Imam al-Qadhi Shahabuddin an-Nuwairi àfa yìí ní tiẹ̀ ma'ayinu al-haditha ìṣẹ̀lẹ̀ yìí ṣojú àwọn gangan toráfà yìí kú ní 733 al-Hijri àwọn ló ṣojú àwọn ó ṣojú tiwọn téèyàn bá lọ ka tírà tí mo dákọ̀ yìí lọ́ọ́ ka volume 32 page 115 to 116 wọ́n ní irọ́ ni wọ́n ń pa tírà àwọn ṣíà ní ìrònú àwọn ṣíà ni wọ́n ń gbé bọ̀ ìrònú la ilaha illallah ọlọ́ndàkùn mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o ṣé o tó ṣe mí ní ṣíà tó ṣe mí wàhábíyà tó sì ṣe mí ní sàlàfíà tó ṣe mí mùsùlùmí ọlọ́mọdé gba ìsìláàmù náà lọ́wọ́ mi àmọ́ gbogbo àwọn tí mo kálẹ̀ yẹn náà tó bá ti wà lórí la ilaha illallah mi ò fẹ́ mọ bí tó kù sí o àjọlẹ̀pọ̀ ni o Ọlọ́run nìkan ni ó dájọ́ rẹ o ìdájọ́ rẹ ò sí lọ́dọ̀ mi o náà Ibnu Taymiyyah wá sọ̀rọ̀ Ibnu Taymiyyah ní alhamdulillah alladhi a'taqiduhu anna al-Qur'ana ma'na qa'imun bi dhatillah wa huwa sifatun min sifati dhatihi al-qadima al-azaliyah
وهو غير مخلوق وليس بحرف ولا صوت ما شاء الله. والذي أعتقده من قوله الرحمن على العرش استوى أنه على ما قاله الجماعة أنه ليس على حقيقته وظائره ولا أعلم كن المراد منه بل لا يعلم ذلك إلا الله تعالى. نعم. والقول في النزول كالقول في الاستواء أقول فيه ولا أعلم كن المراد به بل لا يعلم ذلك إلا الله وليس على حقيقته وظائره. نعم. أفاتوا تسواجو أفاني وليس على حقيقته وظائره كما قال الجماعة الحاذرون وكل ما يخالف هذا الاعتقاد فهو باطل. ó lè jẹ́ bọ̀ọ̀tìlù yẹn ní wàá mú dání pé kí ni jẹ́ bọ̀ọ̀tìlù kí ni jẹ́ bọ̀ọ̀tìlù yóò wá fi gbogbo ọ̀rọ̀ tá a nídìí lẹ̀ فهو باطل وكل ما في ذلك مما فيه إدلال الخلق أو نسبة ما لا يليق بالله إليه فأنا بريء منه قد تبرأت منه وتائب إلى الله من كل ما يخافه ما شاء الله. kí ni túmọ̀ ìntàfà Ibn Taymiyyah wí ìntàfà Ibn Taymiyyah ń sọ mbẹ nínú tawba àwọn náà ni pé alhamdulillah àfáàní mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alladhi a'taqiduhu ọba tí mo ní àdìsọ́kàn rẹ̀ tí mo ní àdìsọ́kàn tí mo nígbàgbọ́ nú rẹ̀ pé anna al-Qur'ana ma'ana qa'imun bidhati ma'ana qa'imun bidhati tí mo sì ń sọ pé al-Qur'an yẹn o mo ti wá nígbàgbọ́ nísìn pé al-Qur'an ó dúró pẹ̀lú bọ́lọ́wọ́n bá ti gbé kalẹ̀ ni ó dúró pẹ̀lú Ọlọ́run ló ní Ọlọ́run ló sọ kalẹ̀ wa huwa sifatun min sifati dhati al-qadima al-azaliyya ó sì jẹ́ nínú àwọn ìròyìn Ọlọ́run tó jẹ́ ti pàápàá rẹ̀ tó jẹ́ ti láéláé wa huwa ghayru makhluqin Qur'an yẹn ṣẹ̀dá Ọlọ́run nígbà náà Ibn Taymiyyah dúró lórí pé al-Qur'anu makhluq ẹ̀dá Ọlọ́run ni. wọ́n wá padà ní ìsìn pé ẹ wá máa gbọ́ ẹ worú àwọn kútúbí tí wọ́n ń takò mudirul markaz àti gbogbo wọn tí wọ́n jáde níjọ́ tí bàbá ń sọ yìí pé alukurani Ọlọ́run ò sọ kalẹ̀ bí sawtin la bi harfin kì í ṣe pẹ̀lú pọ́lọ́run bá nábì sọ̀rọ̀ lóhùn ó mí sí lára ní gbogbo wọn ni wọ́n jáde wọ́n sì mọ bú bàbá ni wọ́n tún mọ sọ pé kàwú nígbà tí wọ́n ní bàbá rẹ̀ torí pé mi ò rẹ́ wọn lè mẹ́nìkan wá nù fámìlì wọn tó lè ṣe déédéé ẹni tó kéré nu ọmọ Sheikh Adam tí ó ṣe déédéé rẹ̀ àmọ́ níjọ́ náà wọ́n ń bú bàbá yìí pé irọ́ ni òdo ni kọ́mẹ́ntì ń sọ Ibn Taymiyyah náà wà wí láti ronúpìwàdà Ibn Taymiyyah wá ń sọ yìí pé wa huwa ghayru makhluqin alukurani yìí èé ṣẹ̀dá Ọlọ́run o wa laysa biharfin kèé ṣe tí wọ́n wí pẹ̀lú àràfi jáde lẹ́nu Ọlọ́run wala bi sawtin Ọlọ́run ò wí pẹ̀lú ohùn Ibn Taymiyyah ló wí o ẹwùjọ tí wọ́n ń takò bàbá mudirul markaz àwọn èèyàn tó jẹ́ pé àyèmọ̀ kan ti ba ayé wọn jẹ́ wọ́n ti ti làákàyè wọn mágolo pé bàbá yẹn ń sọ yìí pé Ọlọ́run ọba ò ní sọ́ọ̀tù bẹ́ẹ̀ lọ́lọ́run ò ní harufu Ọlọ́run máa ń mí nǹkan yẹn tí Jibril bá bọ́ sí lára tó mí sí lára tán nànàbí ó ṣẹ̀ṣẹ̀ wá máa fẹ́ dé tiẹ̀ ni ó máa gbé jáde wọn ni Mudiru Túndé o sóhun nìkan náà ni kódà àtúrà wọn kan nínú àwọn tó já sí pé Ọlọ́run ò ṣe é dá lẹ́bi àbá béèrè pé Ìlọrin kọ́ ló yẹ kó dárú àwọn wọ̀nyí sí ó yẹ kó lọ dá wọn sílùú àwọn Saheed Shittu àmọ́ gbà tá àmọ̀lú rẹ̀ ó yẹ kán lọ dá wọn sílùú àwọn Àkúdàáyà kọ́mọ̀jọ́mọ̀ Ọlọ́rin tó láwọn yìí gán bà lọ́rin lójú jẹ́ so bàbá yẹn Ibn Taymiyyah wa ń túbá nísìn pé alukurani yìí wa huwa ghayru makhluqin mo ti wá gbà pé kìí ṣe ẹ̀dá Ọlọ́run wa laysa biharfin Ọlọ́run ò sọ kalẹ̀ pẹ̀lú pé nígbà tí ń wí aráàfin ló fi ń sọ pé lẹ́tà Ọlọ́run fi wí wala bi sawtin Ọlọ́run ò sì wí pẹ̀lú ohùn fanabi Ibn Taymiyyah ní sọ̀rọ̀ lọ́wọ́ o Ibn Taymiyyah tún tẹ̀síwájú nínú àkọọ́lẹ̀ wọn ni pé walladhi a'taqiduhu min qawlihi àtẹ̀yí tí mo tún wá gbéṣẹ́ mi tí ń jẹ́ àkídà lọ́dọ̀ mi níbi ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run sọ pé arrahmanu ala al-arshi istawa pé Ọlọ́run ọba ó wà lórí àràṣì pẹ̀kípẹ̀kí tí Ibn Taymiyyah ní ó jókòó lórí àga ni
Ibn Taymiyyah ni mo padà lórí èyí náà o pé annahu ala ma qalahu al-jama'a pé bítúmọ̀ rẹ̀ ti rí náà ní báwọn àfẹ́ẹ̀sìn ìjọ náà ṣe sọ annahu laysa ala haqiqatihi kìí ṣe lórí ojúlówó pọ́lọ̀ ń jókòó kìí ṣe ojúlówó pé àga o wa dhahirihi kìí ṣe pé bá a ti ń rí àga yẹn o mo padà kúrò lórí rẹ̀ o. Ibn Taymiyyah wa ń sọ yìí pé wala a'lamu kuni al-murad minhu mi ò mọ̀ ntọ́lọ̀ ń gbà lérò ń bẹ́ o wala a'lamu mi ò ní mọ̀ ń pa ntọ́lọ̀ ń gbà lérò ń pa rẹ̀ bal la ya'lamu dhalika illa Allah kódà ẹnìkan ò sì mọ̀ àfọlọ́hun. Ibn Taymiyyah ló sọ bẹ́ẹ̀. Bàbá tún tẹ̀síwájú wọ́n ní wal qawlu fi nuzul ọ̀rọ̀ tí mo tún wá sọ nípa pọ́lọ́hun máa ń sọ̀kalẹ̀ kúrò ní sánmọ̀ kan bọ́ sí sánmọ̀ kejì kal qawli fil istiwa ìyíhun náà dàbí ìgbà tá a bá ní Ọlọ́run jókòó sórí àga ni o. Aqulu fihi mo tún ń sọ lórí ìyẹn náà pé wala a'lamu kuni al-murad bihi mi ò mọ̀ ntọ́lọ́ ń gbà lérò ń parẹ́ o bal la ya'lamu dhalika illa Allah ẹnìkan ò máa fọlọ́hun o wa laysa ala haqiqatihi wa dhahirihi èmi náà ti wá gbà pé kì í ṣe bẹ́mi náà ti ń wí pé ojúlówó sísọ̀kalẹ̀ kó ń kú òǹbì kan bọ́ síbì kan béèyàn náà ti máa kú òǹbì kan bọ́ síbì míì ni o wa dhahirihi kì í ṣe bá a ṣe rí tí wọ́n wí àyà yẹn ní dhahiri yẹn o. Ibn Taymiyyah ó ń sọ bẹ́ẹ̀. Ibn Taymiyyah tún wá tẹ̀síwájú ó tún wá sọ yìí pé ó ní kama qala al-jama'a al-hadirun èmi náà gbà pé bí táwọn jama tí wọ́n dúró níwájú mi lónìí yìí ibi tí wọ́n tú sí ibẹ̀ náà lèmi náà fara mọ́. Ó ní wa kullu ma yukhalifu hadha al-i'tiqad gbogbo tó bá ti tako irú àdìsọ́kàn báyìí ká máa fi Ọlọ́run wé ènìyàn ká máa sọ pé Ọlọ́run jókòó ká máa lọ́lọ́run lọ́wọ́ méjì ká máa lọ́lọ́run lótùwá ká máa lọ́lọ́run lórúkúsẹ̀ ká máa lọ́lọ́run náà wọ bàtà ká máa lọ́lọ́run ọba lẹ́sẹ̀ ó lé mi ní tèmi o. Ó ní kullu ma yukhalifu dhalika yukhalifu hadha al-i'tiqadi gbogbo tó bá ti yapa irú àwọn àdìsọ́kàn yìí fa huwa batilun irọ́ ni o ìbàjẹ́ ni o. In tó bá ti yapa ibi táwọn àfáà tú nǹkan yẹn sí gangan tó tako bí tèmi Ibn Taymiyyah wà yìí ibi tí mo wà yìí batilun ìbàjẹ́ ni o. Wa kullu ma fi dhalika mimma fi gbogbo ń ta àkójọ yẹn ń ti ń bẹ́ńbẹ́ idlalul khalqi ìfisọ àwọn èèyàn nù ni o. Mimma fihi idlalul khalqi láwọn tó yẹ pé in tó kún bẹ́ẹ̀ ni ká sọ ènìyàn nù ẹ dákun ká máa dú èèyàn lóye. Ibn Taymiyyah fúnra ẹ̀ ló sọ pé kama qala al-jama'a èmi náà dúró níbi táwọn jama'a tí wọ́n dúró wájú mi yìí sọ yìí pé kullu ma yukhalifu hadha al-i'tiqad fa huwa batilun gbogbo n tó bá ti tako orú tí mo túbá lé lórí yìí pé ibi tí mo wá wà yìí nísìnyí tó bá ti tako batilun ìbàjẹ́ ni o. Wa kullu ma fi dhalik gbogbo n tó bá ti wá wà ńbẹ̀ mimma fihi idlalul khalqi nínú àwọn nǹkan tí a fi máa ṣe ènìyàn lọ́nà awo nisbatu ma la yaliqu billahi ilay tàbí ká máa ṣàfitì tí ò tọ́ sọ́lọ́hun ká máa ṣàfitì ẹ̀ sọ́lọ́hun ká máa ṣàfitì ọwọ́ ká máa ṣàfitì ẹsẹ̀ ká máa ṣàfitì ọmọka ká máa ṣàfitì pé Ọlọ́run náà léjìká ká máa ṣàfitì pé Ọlọ́run ọba náà lórúkún ẹsẹ̀ Ọlọ́run náà ní ọwọ́ òun náà lójú báwọn Ibn Taymiyyah ti ń wí àti Bombas afáàní ma la yaliqu billah láwọn tí ò tọ́ sọ́lọ́hun. Ibn Taymiyyah ni fa ana barihun minhu mo bọ́wọ́ mo bọ́ pa o mo bọ́wọ́ mo bọ́sẹ̀ o mo yọwọ́ látòní o mi ò wí bẹ́ẹ̀ mọ́ o mi ò bá yín ṣe mọ́ o mi ò sọ bẹ́ẹ̀ mọ́ o qad tabarra'tu minhu kódà mo mọ́wọ́ mo mọ́sẹ̀ kódà mo tún yọra mi kú mbẹ́ wa ta'ibun ila Allah lẹ́ni tó ronúpìwàdà sọ́dọ̀ Ọlọ́run mo ronúpìwàdà sọ́dọ̀ Ọlọ́run in ti ń bẹ nínú lẹ́tà Ibn Taymiyyah yìí láì tún ráwọn nǹkan tí wọ́n ń sọ pé orí àkídà yẹn làwọn kù sí ẹ wá lè wá máa jí mi níyàn. Mo ti dárúkọ àwọn ibi tí èèyàn lè ti rí àwọn àfáà tí wọ́n wá pírẹ́sẹ̀ǹtì níjọ́ náà nínú wọn ń bẹ táfà sọ fún wa yìí pé asmahu ba'di ha'ula'i ulama ash-shuhud nínú àwọn àfáà tọrọ yìí ṣojú ẹ̀ níjọ́ náà tí àfáà ń ka orúkọ wọn al-imam qadi al-qudat ibn jama'a al-imam qadi al-qudat ibn jama'a àfáà ń sọ yìí pé a'tarfu indi bi kulli ma katabahu bi khatihi kódà mò ń fi gbogbo ara mi mò ń fi hàn yín wípé ọ̀rọ̀ yìí Ibn Taymiyyah fúnra rẹ̀ kọ bi khatihi pẹ̀lú ọwọ́ ara ẹni
fi tarikh al-madhkur ní àwọn déètì tá a wíwùn bá a ti kọ́ ni katabahu Muhammad ibn Ibrahim ash-Shafi'i àfọwọ́ ibn Ibrahim ash-Shafi'i àwọn náà wà ń bẹ̀ ńjọ́ náà wọ́n kọ́ kalẹ̀ Abdulghani ibn Muhammad al-Hanbali àwọn náà ń bẹ̀ ń bẹ̀ wọ́n kọ́ kalẹ̀ Ahmad ibn Rifa' àwọn náà ń bẹ̀ ń bẹ̀ Abdulaziz an-Namrawi Ali ibn Muhammad Khattab al-Baji ash-Shafi'i Ali Hasan ibn Ahmad ibn Muhammad al-Hussein Abdullahi ibn Jama'a Ibn Taymiyyah ni wọ́n kọ́ fúnra wọ́n sì kọ́ kalẹ̀ ẹ wá jẹ́ ká wá wò ó torí pé mi ò fẹ́ kí wáàsí ni mi ò fẹ́ kí ó pẹ́ ká tó parí ẹ̀ ẹ wá dákun kí wá làwọn àfa Islam kí ni wọ́n wá sọ lórí ìmọ̀ fi ènìyàn wé Ọlọ́run wọ́n ní al-mujazzimu kafirun ẹni tí ń bá ń pe Ọlọ́run bí ènìyàn kèfèrí ni olùkọ́tọ́lọ́ ni qala Imam Shafi'i sọ̀rọ̀ lórí ẹ̀ Imam Shafi'i ni man i'taqada anna Allaha jalisun 'ala al-'arshi fa huwa kafirun gbogbo ẹni tó bá ní àdìsọ́kàn wípé Ọlọ́run máa jókòó lórí àga al-'arshi fa huwa kafirun ó ti kọ́tọ́lọ́hun torí pé Al-Qur'an ti laysa kamithlihi shay'un kò sí ní tó jọ Ọlọ́run ẹni tó gba ọ̀rọ̀ yìí wá náà ni al-Mu'allimu al-Qurashiyyu fi kitabihi tó bá lọ ka tírà tá ń pè ní Najmul Muhtadi wa Rajmul Mu'tadi Najmul Muhtadi wa Rajmul Mu'tadi ìtumọ̀ ẹ̀ ní pé ìmọ́lẹ̀ fẹ́ni tí ó bá mọ̀nà àti ìbáwí fẹ́ni tó fẹ́ kọjá àlà orúkọ tírà wọn. Al-Imam Abu Hanifa rahimahullahu ta'ala àwọn náà sọ wọ́n ní wa man qala bi huduthi sifatin bíyàn bá sọ pẹ̀lú ìròyìn tuntun kan min sifatillah nínú ìròyìn Ọlọ́run tó wá mú ròyìn kan tó wá fún Ọlọ́run aw shakka tàbẹ́ni yẹn tiẹ̀ ń doubt pé Ọlọ́run ti laysa kamithlihi shay'un aw tawaqquf tàbí ó yẹ kó kóra dúró bọ́lọ́run ti sọ nǹkan ẹ̀ tó dúró mẹ́ káfàrà ẹni yẹn ti kọ́tọ́ lọ́hùn Lord katira àwọn tí wọ́n pè ní al-Wasiyya ó bá ń bẹ̀ Ahmad ibn Hanbal rahimahullahu ta'ala àwọn náà sọ yí pé man qala lillahi jismun lakal ajsami kufurun ẹni tó bá tẹnu rẹ̀ jáde pé Ọlọ́run náà ní ara àmọ́ kì í ṣe bí àwọn ara tó kù ara tí ẹ yàtọ̀ kufurun ìkọtọ́lọ́ ni kèfèrí lolúwa rẹ̀ ọ̀rọ̀ eléyìí náà rawahu al-Hafidhu ad-Dharkashi nínú tírà àwọn tí wọ́n ń pè ní Tanshifu al-Masami' qala al-Imam Abul Hasan al-Ash'ari àfọwọ́ Abul Hasan al-Ash'ari wọ́n sọ fún wa pé man i'taqada anna lillahi jismun gbogbo ẹni tó bá ní àdìsọ́kàn pé Ọlọ́run ọba ní ara fa huwa ghayru a'ifin bi rabbihi ẹni yẹn ò dá Ọlọ́run ọba rẹ̀ mọ̀ wa innahu kafirun bihi ẹni yẹn ti kọ́tọ́ Ọlọ́run ọba yẹn lẹ̀ ẹ lọ ka tírà wọn tá a pè ní an-Nawadir tírà tá a pè ní an-Nawadir ẹ̀rí ń bẹ̀. Al-Imam Shafi'i nínú ọ̀rọ̀ wọn kan tí àfàwà al-Hafidhu gbà wá nínú tírà kan tá a pè ní al-Ishbahu wan-Nadhahir tá a bá lọ ka page 488 àfàà ni man wasafa Allaha bi ma'nan min ma'ani al-bashar faqad kafara ẹnikẹ́ni tó bá ròyìn Ọlọ́run pẹ̀lú ìtumọ̀ kan nínú ìtumọ̀ tó jẹ́ ti ènìyàn faqad kafara ẹnìyẹn ti di káfìrí wa hadha ijma' eléyìí náà lẹ́nu àwọn àfà ló wà lórí ẹ̀ àwọn madhahibu mẹ́rẹ̀ẹ̀rin kama bayyana dhalika at-Tahawi gẹ́gẹ́ bí àfà wa Tahawi Ja'far ti ṣàlàyé fún wa al-mujazzim kafirun qat'an ẹni tó bá ń fi Ọlọ́run wé ènìyàn kèfèrí ní gígé hàn báwọn àfà ti wí èmi kan mọ̀ pé ní kèfèrí Jalaluddin as-Sayuti wọ́n sọ yí pé yukaffaru man yaqulu anillahi jismun níjọ́ yẹn àwọn àfà gbà kèfèrí lẹ́ntì ń bá ń sọ látọ̀dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ní ara lákẹ́lì jísmi àmọ́ kì í ṣe gẹ́gẹ́ bí ara tó kù ẹ lọ ka tírà tá ń pè ní Sirajuddin al-Mulki ash-Shafi'i àfà yẹn ló kọ Sirajuddin ẹ lọ ka tírà àwọn tí wọ́n pè ní at-Tawdih tírà tí wọ́n pè ní at-Tawdih ẹ lọ ka volume 33 kẹka page 256 qala Ibn Balbani ad-Dimashqi al-Hanbali fi kitabihi tó pè tírà yẹn ní Mukhtasarul Ifada ẹ lọ ka page 490 àfà ní wala yushbihu shay'un nǹkan kan ò jọ Ọlọ́run faman shabbahahu bi shay'in min khalqihi
ẹnikẹ́ni tó bá lọ fi Ọlọ́run jọ nǹkan kan nínú ẹ̀dá rẹ̀ faqad kafara ẹni yẹn ti di káfìrí. famani i'taqadahu jisman bí yẹn bá wá ní àdìsọ́kàn tó wá kamani i'taqadahu jisman ó dà bí ẹni tó tún ní àdìsọ́kàn pé Ọlọ́run náà ní ara aw qala innahu jismun la kal ajsami tàbó ń pe Ọlọ́run ní ara àmọ́ ó yàtọ̀ sáwọn ara irú ẹni bẹ́ẹ̀ fala tublighu subhanahu al-awham wa la tudrikuhu al-af'am ẹni yẹn àgbọ́yé ò lè lépa bá. so ẹni yẹn ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ èmi kọ́ ni mo kú wí èyí tá à ń wí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ti kọjá àwọn ni wọ́n wí mo sì dárúkọ tírà wọn lẹ́ni àkídátú tẹ̀jìzímì yìí làwọn àfàwà àbí àwa gbé wá ni wọ́n wá ń sọ Ọlọ́run wọ́n wá ń fi wé ènìyàn wọ́n wá ń fi Ọlọ́run wé orí wọ́n fi ń wé ẹsẹ̀ látara àwọn àyà tó dàrú mọ́ wọn lọ́wọ́ táwọn jẹ́ pé àwọn Yahudi ni wọ́n tú àwọn Yahudi ni wọ́n kó bá wa Kùránì sì kì wá nílọ̀ pé lan tarda ankal yahudu wala nasara bí yẹn bá fẹ́ kẹ́sìn rẹ̀ lálàáfíà àfi kó sá fún wàhábíyà bí ìgbà tí yẹn bá sá fún kìnìún. ẹ wọ́n bọ́ ṣe ń dà lónìí ọ̀rọ̀ wa sí ò jẹ́ wọ́n lógún mọ́ ọ̀rọ̀ kan èsì ọ̀rọ̀ àfáwà aláwí fún àfáwà kan àfáwà kínní kan àṣejù àwọn mọ́ríkàsí amukoko àṣejù àfáà kínní kan àṣejù kínní kan lókù tí wọ́n tún wá kọjú síra wọn ní ìsìn Ọlọ́run o ṣíjú àánú àwa mùsùlùmí kó o ṣe dáadáa fún wa kó o sì ràn wá lọ́wọ́ bá a gbọ́ mo dúpẹ́ pé mùsùlùmí ni mí o Ọlọ́run má sì yọ mí kúrò láwùjọ ìsìlámù o ọ̀rọ̀ tí Ibn Taymiyyah kọ tó fi padà sórí àkídàtul àṣàríyà kódà mú lẹ́rìí ẹ̀ lọ́wọ́ lẹ́tà yìí ló kọ lójú àwọn ènìyàn ní gbàgede ní Ibn Taymiyyah ò ṣe é ní kọ̀rọ̀ wọ́n ṣe é ní gbangba kí gbogbo ayé rí mi pé mo túbà o gbogbo kátikàtí ń láti máa fi sọ àwọn èèyàn nù ṣe àwọn èèyàn lọ́nà èmi ò bá wọn ṣe é mọ́ o ìwọ náà wá níbẹ̀ ní kí ìwọ náà kú sí bá ti wí nísìn làákàyè lómi yóò tún kú ni torí pé wọ́n ti de làákàyè wọn pé ẹ gbọ́dọ̀ mọ̀ tàbá wa ń sọ̀rọ̀ orí ó lè mọ ní bàbá dámà kí là ń wí kí ló ń wí bí wọ́n ṣe ìkan tó pè ń jó ni bí wọ́n ti pè nù ló wá ń sọ pé ló wá ń fi Sheikh Adama wé Abubakar Gumi pé Sheikh Adama yìí ṣe gbé Abubakar Gumi Abubakar Gumi ibi tí wọ́n ti ṣe ìtìráfù ẹ̀ lágbàáyé Saudi ni gbogbo ayé ni wọ́n ti ṣe ìtìráfù Sheikh Adam gbogbo ayé ọmọ tí wọ́n pè ní Masar ni Ummu Dunya ìyá gbogbo ayé ìyá tó bí ayé bí wọ́n ti ń pè Mẹ́kà ní Ummul Qura ìyá gbogbo ìgbèríko wọ́n pè Masar ní Ummu Dunya ìyá tó bí ayé ibi tí máa parí sí. Saudi ni wọ́n ti recognize Gumi tí wọ́n ń wí o ayé wọ́n recognize Sheikh Adama Sheikh Adama ti ń wà nínú mùtámẹ́rù pẹ̀lú àwọn Bùnfẹ̀mẹ́ni àtàwọn Bombas tí Sheikh Adama ó sì máa ṣe Ra'isul Mu'tamar tí wọ́n jẹ́ alága nínú mùtámẹ́rù yẹn tó sì jẹ́ pé fatiwa ni wọ́n fẹ́ ṣe Sheikh Adama padà sọ pé àwọn ò wá mọ́ torí pé wọ́n ń gbé àwọn fatiwa kan wá tí ò bá Islam mu ni Sheikh Adama ṣe stop àwọn ò wá mọ́ ó sì lákọọ́lẹ̀ alẹ́ ẹ̀ máa Adama ẹ̀ ń fa Adama ṣeré àfà bá ń fi Adama alẹ́ lórí Adama alẹ́ lórí Adama alẹ́ lórí sani kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Adama alẹ́ lórí Adama. Now alhamdulillah ẹnìkan ń sọ pé òun ò lérò pé wọ́n ní àwọn tírà wọn ọ̀pọ̀ wọn ò lè ní torí pé àwọn tírà Bombas Ibn Uthaymin
Abdul Wahab, Salihul Fawzan, Walmanjidi, gbogbo àwọn tíra àwọn Al-Arifi tíra yẹn àwọn àfáà ti pín fún wọn lọ́fẹ̀ẹ́. Saudi ò jẹ́ kán ronú pa fẹ́ ra tíra àwọn tí wọ́n kọjá lọ mọ́. Ìbá kóbèmí náà tíra abúnú tíra Abdul Wahabi sheikh tíra wọn kún bí. Kódà Abdul Wahab ní tíra kan tó o bá fi máa kálẹ̀ mẹ́ta wàá pààyàn. Mùsùlùmí kan ò ní jọ ẹ́ lójúmọ́ nínú tíra abúntèmí tíra Abdul Wahab. Tẹ́ pé tó o bá kà òun ló sọ àwọn Boko Haram di nuisance. Tẹ́mi òfin ẹ̀mí mùsùlùmí kan kò ní jọ wọ́n lójú. Torí pé wọ́n ti rí pé àlìmùsùlùmù yẹn ẹlẹ́bọ ni. Ẹ rí pé àìdíà táwọn náà gbé dé àìdíà Boko Haram ni. Pé àwọn àfẹ́ ẹlẹ́bọ tí Boko Haram ó bá pa mùsùlùmí yóò ní qatilul mushrikina káfàtàn. Yóò wá tú sí pé ẹ pa àwọn mùṣìríkí tán yányán. Yóò wá máa gbé mùsùlùmí sí ẹlẹ́bọ bí irú yìí táwọn tìsín náà jẹ́ pé àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ ẹlẹ́bọ wàláálí àwọn àfáà yín sì rèé ẹbọ tí wọ́n pàápàá ojú ti Yẹhudi lọ ẹbọ ìsọ Ọlọ́hun di ènìyàn tálù Kùránì dé kí wá nílọ Kùránì ò tiẹ̀ fẹ́ lábẹ́ bí ti ń wọ́n mọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o ṣé o tó já sí pé irú àwọn Maulana Sheikh Adam rahimahullahu ta'ala lọ́lọ́run ní kárí ọ̀nà wọn tọ̀ ká lè fi gbọ́rọ̀ ànábì yé ká sì gbọ́tọ̀ Ọlọ́run yé tó bá lọ jásí pé mi náà bá lọ tọ́ bomi la ilaha illallah bí máa ṣe yàyàkuyà sínú ayé rẹ̀ Ọlọ́run ṣàánú mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ o àwàjọ máa bayé jẹ́ àmọ́ túkúrá ní tukutu alẹ́ bá ń bi wọ́n léèrè pé man kana fi hadhihi a'ma ẹni bá fọ́ lójú wa huwa fil akhirati a'ma ṣé yóò tó fọ́ lójú lọ́run ṣé ń tọ́lọ́hun wínú táwọn náà fi ń tú àwọn àyà Ọlọ́run síbi tọ́lọ́hun ò tú sí torí àkídà gbogbo àwọn àdísù Yẹhudi tó yẹ pé Yẹhudi ló ń sọ àwọn ọ̀rọ̀ pé Ọlọ́run ọba ó gbé kinní bó sọwọ́ báyìí Ọlọ́run ọba ó di ọwọ́ báyìí wọ́n sì sọ ọ́ dọ̀rọ̀ ànábì Muhammad wọ́n sọ dọ̀rọ̀ ànábì fi Yẹhudi rẹ́rìn ó wá ní ma qaddarullaha haqqa qadrihi àwọn eléyìí ò tiẹ̀ mọ́ bọ́lọ́run ṣe tó rárá wọ́n lọ́lọ́run ọba ká wọ́n lànàbì kọ ọ̀rọ̀ ẹ̀kún ni pé ọ̀rọ̀ ló tó báyìí Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ rẹ insha Allahu ta'ala akí gbogbo ẹ̀yin ọmọ yàrá tí ẹ wà lórí ètò Ọlọ́run níjó bàjẹ́ fún yín kò sì ní dàrú fún yín láéláé Ọlọ́run bá wa ṣíjú àánú rẹ̀ wò yín kò ṣe dáadáa fún yín pàápàá fáwọn alioye Ọlọ́run níjó bàjẹ́ bákan náà Abdul Qadir Murtala Sheikh Sa'ada Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o Yusuf Nuruddin fáwọn Ìṣọ̀lá Abdulatif Ọláwáyéwá ṣerere Ọláyíwọlá Àdìsá Khalito Adébọ̀wálé Masha Allah Hamid Badruddin Ọlámídé Amos Ọlá Olúwatóyìn Búsàrí Hamid Badruddin Baruwa Abáyọ̀mí gbogbo yín náà la ṣàdúrà fún Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah búkì àmì Ọlọ́run ní kó nu ayé yín o owó Fatibọ̀ mo ṣàdúrà fún yín o lọ́la agbára Ọlọ́run Ọlámídé Amos bá mi gbé ọ̀rọ̀ yín sẹ́sọ̀ má bàjẹ́ nìkan kan wá jẹ́ o má yọ wá kó nu Islam o àfa mi Bill String mo ṣàdúrà fẹ́yìn náà o Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín o aburú ò ní tọ́ sí yín o kò ní tọ́ sẹ́ni kankan wa náà lọ́la la ilaha illallah gbogbo àwọn míì tọ́lọ́wọ̀n ní kí n rókọ́ wọn bíi àfàwà Afọlábí Yusuf àfàwà ẹja lónìbù ajá Rahmat Rimi alájà Karimu Aramide alájà gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ Adéwùnmí Abbas àfàwà Hakeem Adéwùnmí Olúwa Ọlọ́run ó mọ gbogbo yín tilé tọ̀nà àtàwọn tá a máa ń ṣàṣàyàn tá a ń ṣàdúrà fún bàbá wa lóṣogbo bàbá àlùbáríkà bàbá Adégbìtẹ́ Ọlọ́run níjó bàjẹ́ fún wọn àpàdà síbú àmọ́jọ́ wọlé tọ̀ wọn lọ́la la ilaha illallah bákan náà bàbá wa ẹnjìnìà Odùọlá Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àfọwọ́ Abdulhakeem Moradeyo Ibrahim Badejo Abubakar Jamaluddin bákan náà Sa'idu Kakawa kárí gbogbo yín dáadáa Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín kó bá wa ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má níyín lára o àfọwọ́ Labaikati Christ Adégúnwà Ọlọ́run bá wa ṣíjú àánú wà wọn náà pẹ̀lú gbogbo nǹkan ní wọn àwọn àbẹ́jì wa tá à ń wò lọ́wọ́ Ọlọ́run bá wò wọn bàbá ń bàríkà bàbá àlùbáríkà àdìó fún gbogbo àgbáyé èèmọ̀ nu bàbá ń bàríkà Ọlọ́run níjó bàjẹ́ o bàríkà ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ọba tó fi Agége sọ Sheikh Adamu lórúkọ tí wọ́n fi gbàgbé tó bá wọ́n lè má mọ Agége tí ẹ bá ṣọlá Sheikh Adamu
ta ló fẹ́ gbọ́ tètè gbọ́ gbẹ́bí kan Agége wọ́n ní baba Lágége Lágége bá ń popular bí wọ́n bẹ́yìn náà ti ń jẹ́ baba ń Bariga ń bí ẹlòmíì nínú ìrántí ẹ̀ òṣèré àdúgbò kan tí wọ́n forúkọ ọ̀ràn tẹlòmíì pé baba ń Bariga ò ní dàrú mọ́ yín lọ́wọ́ o ọlọ́run ò wá ní yọ yín kúrò láwùjọ àwọn èèyàn rẹ o ọba ti dá yín ẹ ti dá ẹ sì ti lọ́lá àpàdà sí ibú àpàdà sí ìgbà ọlọ́mọdé ó bá yín kódà ọlọ́run wá ṣoore kan fún baba ń Bariga wàláhì wọn èríra wọn baba ń Bariga ò rí rẹ̀ kínkín ní báyìí bẹ́yìn tí ń rí tí wọ́n máa ń kí baba ń Bariga aṣẹ́wọ̀ ẹnìkan ní wallahi láàdín baba ń Bariga òjò rẹ̀ lójú bí tí wọ́n mọ́ kò tí ẹ̀ rí rẹ̀ ọlọ́run nìkan ní rí apára sí bó ní wọlé tọ̀yìn o gbogbo ẹni bá ní kẹ́ ẹ ṣubú yóò ṣubú tìrantìran bẹ́yìn bá sì ní kẹ́ ẹ kú yóò kàn kú tí yóò kú tuetue kódà àwọn àníròkú ẹ̀ṣà kọ́lọ́n wọlé apá ẹ̀ ní kẹ́lómi ikú aburú òní kàn yín wọlé apá aṣọ yín náà wọlé apá ẹ fẹ́ràn ẹ fẹ́ lọ́rọ̀ lára wa ọlọ́run dákun apàdà sí ibú apàdà sí ìgbà ọlọ́mọdé wọlé tọ̀ yín iṣẹ́ tọ́lọ́run ti parí ní ọmọ wọ́dọ̀ tí yín o torí pé wọ́n lépa yín láti lé ọ̀rọ̀ kágbáyàn mọ́ yín wọ́n rí mọ́ yín lọ́wọ́ àìrí yẹn náà lójú rẹ̀ wọ́n gbogbo àwọn tí wọ́n wá lọ gbé ìdè pé ẹ wá lọ parọ́ mọ́ baba ń Bariga ayé kó àwọn ti ń rún ní ìsìn àbí kọ́lọ́run fúnra ẹ̀ bá wọn tún un ṣe ọlọ́run dákun bá wa ṣíjú àánú wòye gbogbo ẹni tó bá sì bá ń ṣàmì aburú òní kan òun náà wá ní mọ sàárè ọmọ bọ́lá yìí ti wá tó yìí tí ò parẹ́ lójú baba ọlọ́run má jẹ́ ó parẹ́ lójú tiyín náà ọlọ́run bá wa sọ́ dìran kó sì bá wa sọ́ dógún gbogbo àwọn tí wọ́n ti wá dìde lára yín olúwa ọlọ́run dákun má jẹ́ ó wálẹ̀ o a sì rí nínú ìtàn yín pé baba ń Bariga agbẹ́nìkan dìde ayé rẹ̀ wá bàjẹ́ la ilaha illallah àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ ṣe làákàyè gan àwọn èèyàn ń dìde lára baba ẹ wà Fúlàní ẹ àfáà táwọn èèyàn ń dìde lára rẹ̀ kó wá máa gba mílíọ̀nù kó máa kó fáwọn èèyàn ṣé òun ò nídìí owó ni ẹ wá ní Al-Fulani show us the mosque èyí tó ná sínú ayé ńkọ́ apàdà sí ibú apàdà sí ìgbà kò ní bá Al-Fulani o ó ti ń múra Ramadan kalẹ̀ báyìí nísì ọlọ́run dákun má jẹ́ ó rẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá wá ní kó rẹ̀ yóò rẹ̀ olúwa rẹ̀ kò ní gbádùn tí ó fi kú bí akila ilaha illallah mo ṣàdúrà fún wọn o gbogbo àwọn tádùá tọ́ sí náà la ṣàdúrà fún ọlọ́run mọ̀ yín ọlọ́run bá wa ṣíjú àánú wò yín gbogbo yín tẹ́ wà lórí ètò náà la ṣàdúrà fún èyí tá à ń wí ní sí ọmọ bí ẹlòmínú ó tún ń ṣàdúrà fún baba ń Bariga ó tún ń ṣàdúrà fún Al-Fulani so ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún oníkálukú wa gbogbo wọn tàjọ ń wọ ọlọ́run níjó bàjẹ́ Ismail Ọlámídé bá wa yí dáadáa fún yín afọwọ́ ṣe káni ọlọ́run níjó bàjẹ́ Mudirul Markaz OON Habibul Malayin Sheikhu Shuyukh Alimul Ulama Masha Allah Habibul Malayin ìfẹ́ bàbá yìí pààyàn ní pípa toríire bàbá àlùbáríkà bàbá dáadáa bàbá náà dá púpọ̀ àìní dá ọlọ́mọdé wọnú ọ̀rọ̀ wọn bí yàrá ní kó mo dá wákà kan fún wọn jò ní mo ní ọlọ́run báwo mo ṣe dá wákà yẹn lọ́dọ̀ Adégún wájú òní ọlọ́run ló sọ pé kẹ́mi abẹ́ aláìní bẹ́ẹ̀ máa kò ní ṣẹlẹ̀ títí ayérayé rẹ̀ ó sì ọlọ́run ló sọ pé kẹ́mi abẹ́ aláìní bẹ́ẹ̀ máa kò ní ṣẹlẹ̀ títí ayérayé rẹ̀ ó sì mìíràn wọ́n máa wáyé tí láéláé ni ìwọ máa rorò kúrò tiẹ̀ ni ó kàn rí pé ń jọ kan ó kàn ṣubú ó lọ nìyẹn ọlọ́mọ àjọ insha Allah ta'ala á ṣí ojú òpó kalẹ̀ lísìn gbogbo àwọn tá a bá fẹ́ dá sí insha Allah kìíní kan já wa ni o kì í ṣe pé a ní pílánì fún o akànnì ká tó tẹ eléyìí náà sí sójú ẹ ni so ẹnjìníà sì ní tọ́ àyè wa ó yá ká jù sí báyẹn náà kìíní tá a fi ń gbà pé yí dà náà àwọn tá a bá fẹ́ pè wọlé nísìn làkọ́jíjákùn líláfín aṣàdúrà fẹ́yìn náà ọlọ́run níjó bàjẹ́ yọ̀máìtì aṣàdúrà fún yín ọlá rẹ̀ aṣàdúrà fẹ́yìn náà o Sheriff Hasan T-Boy aṣàdúrà fún yín o afọwálẹ̀ àfi citizen ọlọ́mọba àgbàdúrà yín o lọ́lá ilaha illallah alájà wa Àkàndé ọlọ́mọba ṣíjú àánú wọn o alájà Àyìnkẹ́ ọlọ́mọba mi ṣíjú àánú o gbogbo nǹkan rẹ̀ tó ti dá ọlọ́mọdé ó bàjẹ́ kó wá ṣíjú àánú wa náà lọ́lá ilaha illallah insha Allahu ta'ala afọwà Muftahu Rasheed ọlọ́mọba ṣíjú àánú wọ̀ yín bá wa ṣe dáadáa fẹ́yìn náà Abíọ́lá Àdìsá ọlọ́run níjó burú o bá mi ṣíjú àánú wò yín o kó ṣíjú àánú gbó wa o àwa Bọ́lárìn wa Gani ọlọ́run bá wa ṣe dáadáa àwa tá à ń wá ọmọ ọlọ́run dákun nínú ọdún yìí ọlọ́run dá wa lóhùn o kó wá ṣe dáadáa fún wa o àwa náà tá a sì ń wá ilé afẹ́ kọ́ ọlọ́run bá wa kọ́ nírọ̀rùn ẹrú ọlọ́run kan náà ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó kí tiẹ̀ ló kọ́ wọn náà bóyá Aláàjì owó lára yé bí nǹkan àwọn ṣẹ̀ṣẹ̀ dé láti lóyìnbó ni nínú àwọn olólùfẹ́ wa ni wọ́n wá ní àwọn wá sílé àwọn ni Ọlọ́run dákun ilé náà Ọlọ́run dákun jó tù wọ́n lára wọ́n jó ní wọ́n lára o ọmọ Ìlọrin ni wọ́n
àwọn tó wá ní báwọn ti kọ́ sí kóòdù yẹn náà àwọn fẹ́ lọ kọ́ sí lọ́rùn ọlọ́run dákun jó rọ̀ wọ́n lọ́rùn mọ́ wàá jẹ́ ká bàbá kí ló dé táwọn ò fi kọ́ ọlọ́run bá wa ṣíjú àánú òun tí wọ́n bá tún wá padà jọ́ padà pẹ̀lú ọ̀hún lọ́la la ilaha illallah ẹ dákun ẹ jẹ́ àjọ kalí láfikàn ilé náà má jẹ́ wọ́n bá ní rámbẹ́ o bismillahir rahmanir rahim lihilafi quraishin ilafihim rihlata shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Ọ̀dà pé àṣà pé nẹ́tíwọ̀kì ni ọlọ́run kò ṣe dáadáa fún wa. So ogun àwọn àdúrà yẹn ọlọ́run bá wa gbà kọ́lọ́n sì bá wa jó rí bẹ́ẹ̀ lọ́la la ilaha illallah ọlọ́run dákun gbogbo yín náà tẹ́ bá wa ṣáámi ilé ìdùnnú ilé àlùbáríkà ilé ìdẹ̀ra ọlọ́run kó kọ́ fún ní kálukú wa náà àwa tá a ti nílé lórí àyíwá ní nímọ̀ ọlọ́run má jẹ́ wọnú ọ̀rọ̀ wa o lọ́la la ilaha illallah gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà tí wọ́n dúró ti markas ọlọ́run bá wa dúró ti wọn o má padà lẹ́yìn wọn o àpadà sí ibú àpadà sí ìgbà ọlọ́run má jẹ́ wọlé tọ̀ wọn bàbá mudirul markas bàbá yẹn dáa púpọ̀ bá a ti wá ń ròyìn wọn pé wọ́n dà yìí ọlọ́run má jẹ́ wọn padà dín tí ò dáa mọ́. Salamu alaikum. Masha Allah ta ló ń pè wá láti bọ̀dà. Bàbá dáadáa ẹ bá wa ṣe kọ́mọ́ kóbó torí a fẹ́ ètè rándọ̀pù lálẹ́ yìí. Masha Allah Masha Allah. Ọlọ́run ló sọ pé kẹ́mí abẹ́ aláìní bẹ́ẹ̀ máa kò ní ṣẹlẹ̀ títí ayérayé ẹ ó sì ìmí abẹ́. Naam. Jazakumullahu khair. Naam Masha Allah. Nẹ́tíwọ̀kì yẹn ò dá bóyá ẹ máa pè padà. Nẹ́tíwọ̀kì yẹn ò dáhùn. Salamu alaikum. Salamu alaikum. Ẹ dákun ta ló ń pè wá láti bó sa o. Kí ni nẹ́tíwọ̀kì yẹn ò dáa. Salamu alaikum. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam. Ẹ dákun ta ló ń pè wá láti bó. Alhamdulillah ìṣẹ́jú kan lẹ́ni. Allahumma àmín àtẹ̀yìn náà. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa. Naam. 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 Gbọ́ yín dáadáa ẹ dákun bóyá ẹ máa pè padà ní. Salamu alaikum. Salamu alaikum. Ẹ dákun ta ló ń pè wá láti bọ̀sà. Bàbá dáadáa ọlọ́run yóò bàjẹ́. Bismillah. Naam alhamdulillah. Educative program. Naam alhamdulillah. Naam. Mo programu Islamic Sheikh Ali Juma. Naam. Àwọn sọ pé bùté ní àṣàrírí. Naam bẹ́ẹ̀ni. Wọ́n kàwọn àṣàrírí rẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n gbà mo bàbá ìjírí ìtọ́sọ̀ yìí àgbà tí mo rí lè tẹ́kọ̀lẹ́ ní wọn. Naam. Wọ́n ronú pìwàdà kúrò lórí àkídàtù sàlàfíyà yẹn wọ́n wá padà sọ́dọ̀ àwọn àṣàríyà. Kódà lẹ́yìn tán ronú pìwàdà yẹn wọ́n padà lo 20 ọdún láyé tí wọ́n dẹ̀ padà kọ́ àwọn èèyàn kan wúkọ̀. Àmín ya Allah. Àmín ya Allah. Jazakumullahu khair. Salamu alaikum. Masha Allah. Ta ló ń pè wá láti bọ́sà? Náà bàbá Alioye àwọn pẹ̀lú yín. Mo bá sọ kẹ́kẹ́ ní pé nígbà tí sọ̀rọ̀ ṣe gùn mí. Naam. Èmi èyí tí ẹ̀kẹ́ bá kí ìlú wọn ní pé ṣe bí ṣe gùn mí àti mọ̀lára ṣe dáadáa àti lóníwájú ló sàmẹ́yìn. Bẹ́ẹ̀ni kódà Sheikh Adama ń jọ kan wọ́n ní uturukuni u'allimu gumi ma lam ya'lam. Ẹ fi mí lẹ̀ jẹ́ nǹkan gúmi ní tí ó mọ̀.
kàbàrà ló ti kéwù. níjọ́ tí àwọn àfa alẹ́ lárúbáwá dẹ̀ fẹ́ rọ́bìṣì àwọn àfa alẹ́ haúsá wọn àrẹ ń tó lè dé sí padà Sheikh Adama nìkan náà ni. ṣé kára ló ṣe rọrùn ṣé Gumi ìtẹ̀lẹ̀ yẹn fẹ́ fà lọ ṣe Gumi yẹn ọ̀dọ̀ àwọn ṣé kàbàrà ọ̀dọ̀ ṣé kàbàrà ọ̀dọ̀ ṣé òṣèlú ṣé kàbàrà ló ti kéwù. ẹ wá béèrè lọ ṣé ẹ wá béèrè àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ Gumi dáná ẹ béèrè lọ pé àwọn ọmọ tí ń ṣe Gumi lọ sí. Ọlọ́run kò ṣíjú àánú wò wá àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ yẹn náà ni wọ́n máa ń sọ̀rọ̀ lọ́kùsọ. ẹ wá wo àlùbáríkà ọmọ tí ó bílíọ̀nù táwọn tí wọ́n lè sọ pé iye wọn tí wà nínú ṣé kára kọ́ tó. àwọn ọmọ kéwù ṣé wàá dá mọ̀ sí ya bandit. Alhamdulillah. Ọlọ́run ṣíjú àánú wò wá. Jazakumullahu khair bàbá dáadáa Ọlọ́run níjọ́ bàjẹ́ náà so Ọlọ́run dákun ṣíjú àánú wò wá àsìkò wa náà ó ti ń run out Alhamdulillah Ọlọ́run bá wa ṣe dáadáa fún gbogbo àwọn tí wọ́n pè wá ọlá rẹ ti dé Ọlọ́run níjọ́ bàjẹ́ ọlá rẹ ó máa wọ pé àwọn ọmọ àwọn pé wọ́n ṣe program lálẹ́ yìí Ọlọ́run kàn ní kó já wa bẹ́ẹ̀ ni so bákan náà àfa wa onígbà ọlárẹ̀wájú aṣàdúrà fún yín náà Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín dàrú a tún fi àsìkò lẹ̀ fáwọn tí ó bá pè tí wọ́n ní àwọn fàyélẹ̀ ní ìdájẹ́ pé nù kódà mo sì tún dúpẹ́ lọ́dọ̀ arákùnrin kan lórí YouTube ó kọ́mẹ́ǹtì pé àkádàkùn kí n máa ṣe sùúrù fáwọn arábí yẹn tí wọ́n bá ti pè wọlé Alhamdulillah so Ọlọ́run kó dákun kó kún wa lọ́wọ́ mo appreciate yín púpọ̀ Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín kì í ṣe báwa náà kì í ṣe sùúrù àmọ́ ńgbà tán bá ti ń bọ̀ bọ́n ṣe máa ń fẹ́ sáré attack wọ́n ní ìwà kan ni pé kán máa pa ẹ́ lẹ́nu mọ́ kó ṣe sùúrù wọ́n wà lọ gé bẹ̀ yẹn àwọn ò ní fẹ́ kó sọ̀rọ̀ wọ́n tí wọ́n fẹ́ sí ẹ lẹ́nu. Salamu alaikum béèyàn bá wá jẹ́jẹ́ á pàdé ẹ̀ jẹ́jẹ́. Salamu alaikum. Salamu alaikum. Dàgbé nẹ́tíwọ̀kì látọ̀dọ̀ wọn ni. Bó o bá wá jẹ́jẹ́ á pàdé rẹ jẹ́jẹ́. Tó o bá wá pé o kàn àtà àwa náà ó pàdé ẹ gbà wá ọgbẹ́ni ṣe sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí àṣà lọ́rin pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ní kó ṣe pẹ̀lẹ́ ìyẹn lẹ ṣe máa ń sábà rí bí mi bá ṣe wá bí mi ṣe wá torí àwọn náà ò ní wá níwà apá wọn fẹ́ lo ìmọ̀ wọ́n kàn wá nǹkan kan táwọn ò fi kẹ́ salamu alaikum. Wa alaikum salam ẹ dákun ta ló ń pè wá láti bọ̀sà. Sàláàtì ìjáde láti máa rìn. Masha Allah Ọlọ́run níjọ́ bàjẹ́ sà. Àmì àlọ́ ìjáde nípa. Àmín àtẹ̀yìn náà sà. Lọ́jọ́ kẹ́mi ní kò ní pa ní. Àmín ya Allah kò ní jọ pa ọgbọ́n náà kékeré o. Mo fẹ́ ní sọ́jú ìsàkà tí wàá lè àjọ tí ó lè má dùn bílẹ̀. Naam. Ok. Ẹgbà tí discourse ọ̀rọ̀ àwọn ẹni discourse ti pé pé bí mo àwọn àsìkò. Naam. Ilé kọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ fún. Naam. Àwọn ọmọdé tó ń tó náà ilé iṣẹ́ máa ń sọ̀rọ̀ nígbà pé wọ́n á ní. Salamu alaikum brother a gbọ́ ń tẹ́ ń sọ yẹn mọ́ rárá nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa ẹ dákun bóyá kẹ́ ẹ tún pè padà ẹ dákun a gbọ́ rárá nẹ́tíwọ́ọ̀kì yẹn ló máa jẹ́ a fún wọn láyè bóyá tí wọ́n bá yóò dà kí wọ́n fẹ́ mú suggestion kan wá so kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa fún wọn so àfáwa tí mẹ́ni imam bóyá imam dẹ̀ ní ọlọ́mọ bá wa ṣe dáadáa fún yín o ọlọ́mọ jọ burú fún yín o àbáni wọ́n ń dá alówólé Nurudeen ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Amirul Jaish Ṣọlágbẹrú ọlọ́run ò ní dojú tì yín o bá wa ṣe dáadáa fún yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ o lọ́lá agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run gbogbo ẹ̀yin àfáwà náà la ṣàdúrà fún bàbá wa lórílẹ̀ ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn bàbá wa ṣe gbà ó afáńlá àpàràsí ìgbà má jẹ́ wọlé tọ̀ salamu alaikum. Wa alaikum salam náà bismillah à ń gbọ́ yín dáadáa díẹ̀ báyìí. Mo ní àwọn kan lọ́jọ́ kan ti ṣe àwọn lẹ́tọ̀ kan tó ti pẹ́. Bọ̀ àwọn kejì tẹ lọ́jọ́ pé wọ́n máa ń try láti parọ́ mọ́ yín. Ìbéèrè máa ń lò. Àwọn náà máa ń wò ká máa ń wò ìjọba. Àwọn kan pé àwọn kan kó tẹ́ bá sọ̀rọ̀ pé wọ́n ń bá wí. Ọmọ kan fẹ́ fún ìdájọ́ bí àdúrà ṣe pé dáàbò kò lọ lọ ẹ wo àwọn míì. Sọlá tí wọ́n àmì àwọn náà kò tẹ́ máa pa ọmọ ní ẹmọ tó ṣẹlẹ̀ sọjẹ ẹ má bínú nítorí Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín ẹ̀yin náà sọ ń sìn ẹni wọ́n máa ń parọ́ mọ́ mi àkìdá àwọn náà ní ká parọ́ ṣẹgẹdì mẹsìn a sì lè ṣéǹjì wọn ẹjọ́ ọmọ pa because fídíò yẹn wà téèyàn lè lọ wò ó
àwọn tẹ́mi try láti establish it. Naam. Ẹgbàá fẹ́ sọ Muawiya yẹn nípa àwọn tíra yẹn kó jà àwọn tíra yẹn. Ẹ wo bí mo yìí tún sọ̀rọ̀ Muawiya again níjó oní again tí mo tún sọ. Wọ́n pe péjì kan ní discussion ṣíà. Àwọn èmi ẹmọ problem táwọn yẹn ní ni wípé ẹ problem táwọn. Àwọn kan yìí pé tíra fẹ́ ó pa lálẹ́ yìí wípé tíra ti lẹ̀ kà yẹn nípa ayé àwọn kúrọ̀sì pé àwọn ṣíà gbogbo pé àwọn. Ok, ẹ má bínú nítorí Ọlọ́run ṣe àfáàgbà kan ò ti sọ pé gbogbo tíra tá n kóòtì yìí àwọn ṣíà ló ní wọ́n kàn gbé orúkọ àwọn àfáàsùn náà sí lára ni. So ẹ má jẹ́ wọ́n ní tafsir Fakhari Razi ṣíà ti ṣerú ẹ̀ wọ́n kọrúkọ àfáà yẹn sí gbogbo ẹ̀ta bá ń da adẹ̀ ní kán gbé tiwọn yẹn bọ́ ta ibi tá a bá kóòtì yẹn kán wò sóhun ló wà ń bẹ àbí táwọn ṣíà ṣọba àsápà àsọ bẹ́ẹ̀. Ìyẹn wọ́n kàn fi ń da àwọn èèyàn láàká ìrú pé ẹ má gbọ́ o ọ̀rọ̀ ṣíà ní o bó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ṣíà náà ní kura ẹ má gbọ́ o tó bá di Tuesday tí ń bọ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ pé Abubakar kọ́ ló wà nínú kòtò pẹ̀lú Ànábì ẹ rí i pé wọ́n sọ pé rònú ṣíà ni màá wá proof ẹ̀ pẹ̀lú tíra súnà. Náà mo wà pẹ̀lú ẹni tí ó bá máa discuss ṣíà ntẹ̀mí sọ ni pé mùsùlùmí ni ṣíà àwọn àfáàdẹ́sọ àwọn gbàpádìsọ Ànábì sọ pé ẹni Muawiya ò ní kú sórí Islam wọ́n yọ orúkọ ẹ̀ kúrò wọn kọ́ sí àdìsù kan tẹ̀ gbé jáde pé ẹni báyìí ni so kí wàá ní tiwa ṣé mi ni mo wí àbá Ànábì èyí tá a kà ń jò ní pé Muawiya yìí mínà tó là kọ́ yìí ni ṣé tíra àwọn ṣíà ṣé nú ẹ̀ ló wà so kí wàá ní. Naam. Bàbá mi pé jazakumullahu khair àwọn ẹlòmíì tí táìmù wa ti ń lọ dí adẹ̀fẹ́ káwọn ẹlòmíì náà pè bóyá èmi ìtẹ́bá tó fẹ́ sọ yẹn ẹ lè. Ok. Inshallah ta'ala gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí náà láti fẹ́ kó sínú tírà ẹ̀rẹ́dẹ̀ hàn pé ó máa gba ìnáwó tó pọ̀ gan iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ pé ká máa pé jẹ́ tírà pépèpé tí ò ní tóbi púpọ̀ tí wọ́n máa kọ́ ní Lárúbáwá wọ́n sì máa tu lóyìnbó ṣẹ́gẹ́ tìmí nísìn. So jazakumullahu khair in táwọn yẹn fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ sọ mí di ṣíà ni èmi èyí sì ṣe ṣíà so alhamdulillah jazakum mùsùlùmí ni mí Ọlọ́run járí yín pé ẹ ṣé gan jazakumullahu khair náà Ọlọ́run bá wa ṣe dáadáa fún àwọn àfa gẹ́gẹ́ bí àwọn àkíyèsí wọn ẹbí èèyàn parọ́ mọ́ mi ṣé ìyá ló máa jagbérọ́ ló pamọ́ mi ìkan pè ń jí òní ìnáwó èyí tó pè lọ́jọ́ Sunday tó ní mo sọ pé bòǹbáàsì ní Ọlọ́run ní abẹ́ ó sì sáré gbé tí ó lọ ibi tó fẹ́ lò nìyẹn ó ti rí tíra yẹn ó sì ti rọrọ̀ nìbó wà mbẹ́ ó wá fẹ́ sápamọ́ sí pé ń bo ni wọ́n ti dárúkọ abẹ́ mbẹ́ ó wá ní mo ó sì tún ní wallahi ó ní wallahi àbí mo wí bẹ́ẹ̀ kódà ó tún ṣépè pé tó bá já sí pé òun ò bá òun mi ò wí bẹ́ẹ̀ tóun ní mo wí báyìí ní kó rí fóun tí ń bá sì wí bẹ́ẹ̀ báyìí ní kó rí fún mi Ọlọ́run kò ṣíjú àánú wa ìyún ò jẹ́ tuntun irọ́ yẹn ò ṣe nǹkan kan lọ́dọ̀ wọn a sì ní kó lọ́ọ́ wò padà bóyá tí ó bá padà wá rí i pé mo wí bẹ́ẹ̀ kó padà wá púrúfù ẹ̀ so ìyún àfáà tó lóun ó ṣe rọ́dù so kọ́lọ́n bá wa ṣíjú àánú kó jó rí rọ́dù náà ṣe nírọ̀rùn kó wá fi sọ wípé àwọn nǹkan yẹn mo wí kò sí ń bẹ̀ o Ibnu Taymiyyah àdóronú pìwàdà yìí so àmọ́ wọn ní gbọ́ ilé yìí wọ́n máa ní rọ́lá fáyé ń pa ìrònú àwọn ṣíà ní so n tí wọ́n mú dání sínú mi ò tún ṣe orientalist mo ti di ṣíà so Ọlọ́run dákun mọ́ ṣe wá ní mùsùlùmí ni kò ṣe wá o mi ò fẹ́ jẹ́ nǹkan mi láéláé lọ́la la ilaha illallah jẹ́ n tún fi kíní bàbá Mutil Markazi àná ya qaumi mùsùlùmí jẹ́ n tún fi gbẹ̀yìn ẹ̀ kó tó gbé ṣé wà mẹ́ ẹ bá ń fi sí ká tún ká gbọ́ ká fi kúrò lórí ètò. Salamu alaikum. Salamu alaikum. Na network. It's a lot. Oh yeah. Ẹ bá fi sí ká fi rí mọ́. Ẹ ti jó lọ́nu. Ẹ sì ló wà ń bẹ̀.
èmi náà sì wá mọ ibi tó wà ń bí báyìí o Ọlọ́run kò ṣe dáadáa fún wa. Lórí àfáà kan ló sẹ́ndì kíní yẹn sí mi ibẹ̀ tí ló wà lórí sísítẹ̀mù mẹ́ ibẹ̀ lò ní Sunday ẹ̀ ń bọ́ lọ́wọ́ bọ́ sí yóò wà ń bẹ̀ náà. Salamu alaikum. Ẹ bá wa yí kíní yẹn lẹ̀ díẹ̀ kó má bàa lọ kọ́ọ̀tì. Wa alaikum salam. Ta ló ń pè wá láti bọ́sà? Naam. Salamu alaikum. Network yẹn burú náà. Salamu alaikum. Salamu alaikum. Network yẹn ọ̀dà. Salamu alaikum. Salamu alaikum. Network àtọ̀dọ̀ wọn ni lórí pé látọ̀dọ̀ wọn ni Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín gbogbo wa náà tá a fẹ́ pè tọ́lọ́wọ̀n ní aráyè wọlé Olúwa Ọlọ́run dákun ṣíjú àánú wò wá o kó o ṣe dáadáa fún wa o kó o gbọ́rọ̀ wá sẹ́sọ̀ o so ètò yìí Olúwa Ọlọ́run dákun ìwọ lọ́ba tó lè kúnyàn lọ́wọ́ dákun kún wa lọ́wọ́ lórí ẹ̀ má dojú tì wá o kó o ṣíjú àánú wò wá kó o ṣe dáadáa fún wa lọ́lá la ilaha illallah Muhammad rasulullah gbogbo àwọn tí wọ́n wá ń gbìyànjú ẹ ti rí ẹ ṣe jàre ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ o ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ dábọ̀rà sí bẹ̀rẹ̀. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Ẹ dákun ta ló ń pè wá láti bọ́sà? Naam. Naam bismillah. Hello àwa pẹ̀lú yín. Naam. Network. Allahumma misa àtẹ̀yìn náà. Naam. Àwọn síbílì ní ìtura àti kàfún alẹ́. Bẹ́ẹ̀ni. Àwọn kan tí ẹ̀ bá òkè rẹ̀. Ọlọ́run kò ṣíjú àánú wò wá. Òkè báwọn náà fi ọlọ́ọ̀ba tí báwọn náà fi ọlọ́ọ̀ba jẹ́ mi. Ọlọ́run kò ṣe àánú pàtó yẹn ṣì ń bọ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run kò ṣíjú àánú wò wá. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa àgbọ̀ mọ́ rárá àgbọ̀ náà wà fà Ọlọ́run dákun bá wa ṣíjú àánú gbogbo wa kó bá wa ṣe dáadáa fún wa o Ọlọ́run ṣíjú àánú wò wá. Ànáyà ká ọmọ sílẹ̀ mọ́ 10:50 àṣetọ́jú ìmájọ ọkọ̀ yẹ lẹ́wọ̀n ẹgbọ́ ìmájọ ọkọ̀ yẹ lẹ́wọ̀n ọ̀dọ̀ bá ti mọ̀ níbi àbí 10:55 kí ni wọ́n bá ti wà yìí? Ana ya qaumi muslimun. Ana ya qaumi muslimun. Mùsùlùmí lèmi ó ti tó mi bá ní. Alhamdulillah. Láti máa rí pé mo fẹ́ jẹ́ torí pé kí ni ana ahabbtu khaliqi wa nabiyyi wa musafi hina ma tubil huda wa bi dinil masharifi ana ya qaumi muslimun. Lọ́kùnrin ìgbà tí ń bá fẹ́ràn ẹni tó dá mi. Ana ahabbtu khaliqi mo fẹ́ràn Ọlọ́run tó dá mi nì wa nabiyyi wa musahafi mo sì fẹ́ràn ànábì àti alukurani tí wọ́n fi rán ànábì nì. Hina amantu bil huda lọ́kùnrin ìgbà tí ń bá gba ìmọ̀nà ni tí mo gbà ní ìmọ̀nà tí mo ń amantu bi rabbi amantu bi rasuli amantu bi kitabi bil Qur'an wa amantu بأن يكون إخواني مسلمون وبدين مشرف أنا يا ẹ̀sìn yìí ẹ̀sìn Ìsìláàmù ẹ̀sìn ni musharrifin ẹ̀sìn tí fúnni níyì
òun ni mo gbà á bẹ́ẹ̀ mo sì lè fi ṣe fáàrí pé mùsùlùmí ni mí lẹ́yìn ìgbà tí má tún ti jẹ́ mùsùlùmí kí ló tó fẹ́ kí n tún jẹ́ mọ́. Kini ana in kuntu ana in kini padà síbi tó kéènì sọlá ana in kuntu sọlá ti lókè ìgbà tí n bá ń dìde tí mo ń lọ kí o wọ́tà wá àbí tí mo ń lọ bí oorun tí mo ń lọ bẹ̀ tí mo sì tẹ̀lé lànà ẹ̀ta nẹ́bùà Muhammad. Obama wọ́n wí wọ́n wú ẹ̀ ó pé tọ́gì ṣàlùfẹ́ bí ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí ọmọ tó máa gbogbo sí lámúmígá ní. Ádámà Ádámà Ali lórí Ádámà Ádámà Ali lórí. Ẹ̀gbọ́n náà ṣàlẹ̀ ríro Ádámà nílẹ̀ Yorùbá ẹni bá sọ wí pọ̀ wá kọ̀wé fáráyé wọ́n sì káwá tíra ẹ̀ tó dẹ̀ ti ṣe tòun lọ bá dúláwọ̀ àtìlẹ̀ funfun bẹ́yà lọ́hùn rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Ádámà Ádámà Ali lórí Ádámà Ádámà Ali lórí. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù ṣòro kẹ́ oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wù. Aṣàdúrà fún yín ọlọ́ba aṣíjú àánú yín o. Wọ́n á gbọ́rọ̀ yìí sẹ́sọ̀ ọlọ́ba jẹ́ rí dààmú la ilaha illallah Muhammad Rasulullah. Àfáà wa Rafi'u Jami aṣàdúrà fún yín náà. Ọlọ́ba jẹ́ ọgbà jẹ́ o. Ádámà Ádámà